àwọn ọkùnrin tọ́lọ́run kẹ́ níkẹ́ gidi tó ṣe wípé Ọlọ́run dìídì kẹ́ wọn ni kì í ṣe wípé bóyá wọ́n hùwà burúkú wọ́n pààyàn kan tó rí owó wọn ìṣòwò àjálẹ̀ tó bá fẹ́ invest owó yẹn wọ́n máa invest ẹ̀ lórí èèyàn gidi. Welcome back on TikTok. Network yìí is not stable on TikTok. Okay, the network is stable now. We are back on TikTok, everybody. We are back now on TikTok. Keep tapping, please. Keep tapping and let's reconnect. Àwọn olówó gidi wọn ní fẹ́ invest owó wọn sórí bùkátà. Wọn ní invest ẹ̀ sórí obìnrin tí ọmọ bèrè owó gáàsì tí ò lè dáṣẹ́ ṣe kó ra gáàsì sínú ilé kó fìlì gáàsì ara ẹ̀. Akodudu on TikTok, you are welcome. Please keep tapping and share and don't forget to gift me. Àwọn ọkùnrin gidi wà but àwọn gan wà obìnrin gidi ni mo fi wá mọ̀ pé tí obìnrin gan bá fẹ́ ní good relationship òun gan gbúdọ̀ ti di kó gan add value to ara ẹ̀. Bí iṣẹ́ lọ bá ń ṣe mú lọ́kùnkúndùn bọ́jà lọ bá ń tà mú lọ́kùnkúndùn bí ìwé lọ bá ń kà ránṣan mọ́ kà á tó bá ṣe career ẹni concentrate. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé the little of effort tó o níyẹn if you develop a vision a man can come and see that this is a vision the man can support you. Gbogbo àwọn obìnrin táwọn bàbá olówó ń fẹ́ tí wọ́n fi millions of naira fẹ́ yìí kì í ṣe pé wọ́n dédé ń fa àwọn owó yẹn fẹ́ wọn lórí òfurufú wọ́n ti mọ̀ pé àwọn obìnrin yẹn wọ́n carry grace kan grace yìí dẹ̀lélẹ́ yìí táwọn bá ná 1 million síbẹ̀ 1 million yẹn máa di 10 million fáwọn lọ́la. Kò sí olówó kan tí ó mú owó rẹ̀ tí ó dédé máa ná yàfùn tí ó dédé máa ná yàfùn fóbìnrin ó ní nǹkan tó ń wá ìsídà kó fẹ́ fóbìnrin yẹn ṣoògùn owó tàbí kó fẹ́ lò ó bẹ́ẹ̀ ni tó jẹ́ pé kò ṣoògùn owó iṣẹ́ ẹ̀ ló ń ṣe kò lè máa náwó yàfùnyàfùn tó bá máa náwó lé ẹ lórí á rí wípé you have potential to triple and double that money to make it times more than nǹkan tó ń invest on you. Ọkùnrin ò dédé invest owó ẹ̀ sórí òbò tó jẹ́ pé tó bá ti do tán ó parí nìyẹn. Nǹkan tá à ń sọ nìyẹn. Facebook àwọn mélòó la wà lórí live yìí torí látìgbà tí nẹ́tíwọ̀kì wa ti sá lọ lẹ́ẹ̀kan yẹn tá a ti reconnect ló ti gbé figure síbẹ̀ figure tó sì wà ń bẹ̀ náà ló wà ń bẹ̀ kò increase kò sì reduce mo sì mọ̀ pé kì í ṣe iye àwa tá a wà bẹ̀rẹ̀ ẹ jọ àwa tá a wà lórí Facebook ẹ jẹ́ kí a kọ iye àwa tá a wà online báyìí ẹ jẹ́ a kọ sí comment section. TikTok ẹ máa tẹ BMF if you want follower type BMF be my friend. Mo fi ìpàtìgbà tá a ti jáyẹn àwọn èèyàn reconnect wá mọ́ but if you come you will still see me. I'm still live on TikTok. We have reconnected. To keep tapping, keep sharing and gift me. Now Facebook ẹ jẹ́ n wo comment. Some good women are there selling cook. Okay, àti kaile. How do you expect women to know importance of moral value if you give them more money for their physical value? Some girls think that she only have to be beautiful to succeed in life or having money is the most beautiful kinikan. Stop giving money to girls. A woman money because she's beautiful, just to impress her, just to have her in bed, or just a night. A real man gives money to a woman to help her evolve. You can imagine, Mr. Daniel Lupeju, that's a very valid point. Ẹ má máa fún obìnrin ní owó nítorí wípé obìnrin fine, nítorí pé ó ṣèdí, nítorí pé ó ṣọyàn. Ẹlòmíì ọmọ àwọn tó ń ṣèdí tó ṣọjọ́ mú wọn rí bàbá wọn ní ọmọ kówó lé lórí. Òfò ọjọ́ kejì ọjà. Gẹ́gẹ́ bí nǹkan tí Mr. Daniel sọ nísìn ni pé ẹ máa fún obìnrin lówó nítorí pé obìnrin ní value tó fẹ́ fi owó yẹn develop. Nítorí pé obìnrin òun náà ti gbìyànjú. We understand the fact pé strength tọ́lọ̀ ń fún ọkùnrin láti fi ṣiṣẹ́ ó yàtọ̀ sí tobìnrin. Tẹ́ bá rí àwọn obìnrin tí wọ́n máa ń ṣiṣẹ́ ọkùnrin pàápàá jùlọ àwọn obìnrin tó yẹ pé ọkọ wọn ò wà responsible àwọn ni wọ́n ń tọ́jú ọmọ wọ́n máa ń ṣiṣẹ́ bí ìjàkáà ni. Ní ìwà ó níbi tí agbára obìnrin mọ ní tí ọkùnrin á ṣe tó láàrin ìṣẹ́jú mélòó tí ò ní wà tired tóbìnrin bá ṣe the woman will be tired. So nígbà míì ó ṣeé ṣe kí ọkùnrin kó ní opportunity láti ní more. So ìwọ ọkùnrin wọ́n ní tó bá fẹ́ ná owó rẹ lọ́rẹ̀ẹ́ ná owó rẹ sí ọ̀dọ̀ obìnrin tí ó ní vision láti fi develop vision ẹ̀ because the beauty will fade. Vision ó máa dàgbà purpose in life ó máa dàgbà wọ́n ní a real man give money to a woman to help her evolve in the society. The woman who left easy way out to work
It is these women who must be encouraged today so that our children, our little girls, will know that the beauty of a woman is not only physical. Of course, wọ́n ní àwọn obìnrin tó yẹ ká mọ encourage nísìn ní àwọn obìnrin tí wọ́n wúlò. Ó dà pé nìkan tẹ figure kan sí. 153. Can you imagine? Can you imagine? Ìní àwa tá a wà lórí show yìí 40 ló gbé sórí screen fẹ́mi 40. So nǹkan tí wọ́n sọ nísìn ni pé kí ọkùnrin má máa ná owó lórí beauty, TikTok, power tap and share, power tap, share and gift me. Pé kí ọkùnrin má máa náwó lórí òbò, lórí ọmú, lórí ìdí mọ́. Kí ọkùnrin kó ná owó fún obìnrin tó ní value. Comment ẹnìkan mò ń ká ìní ìsìn yìí o pé kí ọkùnrin ká má máa jẹ́ kí obìnrin kó máa rò wípé the only thing téèyàn lè fi jóbìnrin ni kéèyàn ò look beautiful. When you go to school, course tó lọ rè study ilé ìwé yẹn, develop that course. Even tó bá ti get a job, develop it. Pray. God Almighty will grace you. He will give you grace. He will send you help. He will send you support. But tó bá jókòó tọkùnrin kan bá ti toast ẹ ọrùn ẹ lóko bùkátà lè. Let that man even know that you yourself, you are busy with your program. You're a busy person. You are doing something that is productive. But in a situation where you are always sitting down looking for who will come and give you money, before you know it, wọ́n máa do ẹ ṣeré ni. Because báwo ló ṣe expect kọkùnrin kó gbé ẹ síbì kan ó wà productive, kò sí nǹkan kan tó mú wọlé. Ọkùnrin yẹn kò ní fẹ́ jẹ́ ká sọ òun mọ́ pọ́n, kò ní fẹ́ jẹ́ ká sọ òun pọ́n. Tó bá rí ọkùnrin tó rí ẹ̀ pé tó dẹ̀ ẹran kankan pé ọ̀dọ̀ obìnrin yìí ni máa wà, that is a woman who has developed herself. That is a woman who is profiting, who is promising, a promising lady. Tí ọkùnrin mọ̀ pé tó ń bá ná ṣíṣì lé lórí, ṣíṣì yẹn á di náírà tó bá yá. Mr. Ahmed, how can one know a woman who has vision when you are dating each other newly? Bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ náà ni tẹ́ bá ń sọ náà ni ẹ ṣẹ̀ṣẹ̀ bá yàn pàdé. Kí ni qualification? Ṣó lọ iléèwé ni? Ṣẹṣẹ́ ló kọ́? Ẹlòmíì ò lórí ọ̀fẹ́ àti kàwé. Ṣó kọ́ṣẹ́? Ṣọ́jà ló ń tà? Ẹbí léèrè, what are your vision in life? Ẹlòmíì go mọ how to answer what are your vision in life. TikTok, type BMF if you want people to follow you, be my friend. Mr. Ajire Nishola, anywhere done, Sister Bose, you were my senior at Victory College. I love you so much, ma. Èmi ò mọ̀ mọ́ ẹni yìí o. Mr. Nishola yìí, Ajire Nishola. Yeah. So I'm your senior at Victory College. Èèyàn mélòó mo fẹ́ dá mọ̀? Látàyè Victory. What I will do is that let me drop my WhatsApp number so that you can hide me on WhatsApp. 081 36 228 4. Ṣóyè wà bẹ́ẹ̀ yẹn. So Mr. Nishola yẹn. Okay, you are a lady. It is well with us. That WhatsApp number Mr. Anu, hi me. So nǹkan tá à ń sọ nìyẹn. Ẹ̀bẹ̀ bó láṣẹ ọmọbìnrin tó ní vision, you can ask her. Because when purpose hold you together, you will be together. Gbogbo wọn pàdé lẹ́nìí, lọ́dọ̀ làwọn tún káwọn. Honestly, the law of purpose. If purpose hold you together, you be together. Bóyá ministry kan lẹ́jọ́ ní, àbí school kan lẹ́jọ́ ní, àbí iléeṣẹ́ kan lẹ́jọ́ run. Rí wípé àwọn tí business ìjọdá wọn pọ̀ àtọkọ àtìyàwó wọn ìsábà túká bọ̀rọ̀. Tẹ́ bá lọ study àwọn Yíbò. Rí wípé iṣẹ́ tọkọ bá ń ṣe níyàwó náà máa ṣe, wọ́n jà ṣọ́ọ̀bù pọ̀ ni, wọ́n lè jà. Kí náà fẹ́ jà sí? They have joint things. They have the same goal. Àwọn yẹn dẹ̀ good in business. Wọ́n ní business tactics tó yẹ pé nǹkan wọ́n máa ń ranra wọn lọ́wọ́. Tẹ́ bá dé ìlú kan táwọn Yíbò bá wà ńbẹ̀, before you know it, my brother na my brother, my brother, my brother. Wọ́n á tó bá gba ọmọṣẹ́ sí ṣọ́ọ̀bù, ọmọṣẹ́ yẹn á ṣiṣẹ́ débi wípé òun náà á lọ ní ṣọ́ọ̀bù tiẹ̀. That's how they grow. They join together. So when you pàdé obìnrin, kí ni vision rẹ̀? Ṣé kìí ṣe pé àtíkè kó tú ẹ̀kì kó gbòdì kó kàtíkè nìkan ló wà fún? Ó máa ń ní level bí tí èèyàn máa ti ṣe wàhálà dé tí ó fi di wípé èèyàn wò pé yes, ní ìsìn tí mo bá jókòó nísìn owó máa wọlé fún mi. That is passive income. Àwọn passive income tó yẹ pé ìtẹ́ni yẹn ti ṣe làálàá fún, ó wá jókòó nǹkan yẹn mówó wálé fún. But ẹni tó ṣe wípé
kò ní active income gan débi pé yóò ní passive income. Irú ẹni yẹn consumer ló máa jẹ́, kò lè jẹ́ producer. Ó máa consume oúnjẹ ló máa jẹ. Tó bá yá òbò yẹn á sú ẹ, wàá fílẹ̀ wàá padà lọ gbẹ̀yìn ni. Á wá gbẹnu sókè, á lọ ṣe kí ni? Á ní ìwọ lọ jíìtì òun. Meanwhile kò ní mọ̀ wípé òun ló ṣe kí ni? Òun ló jíìtì ara rẹ̀. Mrs. Níṣọlá orí device send message sí yẹn, device yẹn ni mò ń lò fún Facebook. So tí má ti parí live yìí ní kẹ́ DM mi torí mo ti rí pé message yẹn ti ń wọlé, but orí Facebook Facebook device tí mo fi ń ṣe Facebook orí ẹ̀ làwọn message yẹn ló ń sọ̀kalẹ̀ sí. So let us finish first. Bó ṣe máa jẹ́ nìyẹn o fún Mr. Ahmed tán béèrè question yẹn. What are your goals in the next 10 years? Where do you see yourself? Those are the questions téèyàn béèrè nǹkan ship pé lẹ́yìn ọdún 5 sí 10 nísìn kí ló feel kò tí máa become. What are your goals? You set a goal. Gbogbo àwọn pages tá fi ń ṣe polówó ọjà nísìn tó yẹ pé à ní ìdí ṣọ́ọ̀bù mọ́ online làwọn èèyàn ti ń order ọjà wa. Ìgbà tá à ń build the page yẹn ìgbà ní èèyàn máa ń kiri. I'm telling you, before I started one small shop tí mo ṣí ń gbà kan yẹn, when I was even despite that I was running my PhD, I already have MSc running PhD, I still put cloth inside school bag it tí màmá gbé pọ̀n lọ fáwọn èèyàn. Nígbà tó di wípé àwọn èèyàn sọ pé Sabose èjìká yín èyí it is well with you o pẹ̀lú gbogbo àwọn aṣọ tẹ́ ń kàn sínú school bag yìí ọlọ́mọdé ẹ lè wá ṣọ́ọ̀bù gbà ni mo fi gba ṣọ́ọ̀bù gbọ̀nrúngbọ̀n kan gbà náà àṣà ń rọ̀fù ẹ̀ ní ìsìn ń lo ṣọ́ọ̀bù báyìí online mo ti ń taṣọ mi. I'm telling you bẹ́ẹ̀ gbogbo ìgbà yẹn tí mò ń build the page mo máa ń borrow data ìgbà míì tí ń fi upload content mélòó mo fẹ́ sọ gbogbo àwọn ọ̀rẹ́ mi astalara gbogbo wa ń gbà náà they will be watching this video later and be seeing that this is the truth. You don't want to struggle. Gbogbo àwọn tẹ́ bá lọ wo àwọn old video mi ibi tọ́lọ́run tiẹ̀ tún wá kẹ́ mi dé èmi edit video bí n bá ṣe ìyá bó bá ṣe rí wúruwúru náà ní ṣe upload ẹ̀ tẹ́ bá ráwọn old video mi gbà yẹn ẹ rí wípé kọ̀bọ̀ ṣì kò tiẹ̀ mú rárá èmi èsì ìwọ́rì má ti record video wọn upload ẹ̀ bẹ́ẹ̀ ni n tiẹ̀ láwọn app tí wọ́n fi edit wọn mọ̀ lò gbunduku náà ní upload ẹ̀ but nígbà tí tọ́lọ́run náà bá ti rí ìgbìyànjú èèyàn he will start sending you help. Gbogbo àwọn tá à ń drop credit support on Facebook mo ń rí wa o I'm seeing our credit support thank you. Mo ń rí notification yẹn bẹ́ẹ̀ mi ò lè cancel because device yẹn náà ni mo fi ń ṣe Facebook. But àwa tá a bá ti send the support yẹn ẹ jẹ́ screenshot proof of owó wa ká send ẹ̀ sí WhatsApp mi tí n bá ní pin ní WhatsApp nísìn kò ní ṣe pin Facebook ti yọ pin option mi. Bí àwa tá a ti torí mo ti rí credit alert yẹn bẹ́ẹ̀ mi ò mọ figure ẹ̀mí ìmọ̀ month ẹ̀ bẹ́ẹ̀ mo rí wípé àwọn credit wọn ti ń wọlé ẹ jẹ́ ká screenshot proof of payment kéèyàn lè sọ thank you. Then if you want your name to be announced tell me so that we say Mr. So has gifted us this. A fẹ́ ṣe giveaway láìpẹ́ and we trust God that God will help us. A fẹ́ kówó yẹn pọ̀ tó bá ti fẹ́ gbẹ́nu lé bí 1 million àbí 500 plus a máa pín. So ti yí abáhùn that is how to know a woman that has a vision. Tó bá ti sọ fún yín pé my vision in life in the next 10 years o mo feel pé ó yẹ kémi náà ti ní kí n ti develop bóyá bí creche fún àwọn tán bá ní mind sí education pé mo fẹ́ dá kíní ilẹ̀ daycare and creche tó bá yá ó máa di just KG and nursery lásán tí ò ní sí primary bẹ́ẹ̀ tó bá jẹ́ ẹni tó ní certificate in education irú ẹni yẹn that could be a goal. I spoke to a sister recently tó ní goal òun nìyẹn. TikTok ẹja power tap ẹ̀dẹ̀já gift mi o ẹ mẹ́jà mọ̀ wò mí lásán Yomi on TikTok you are welcome Kemi Beauty 04 you are welcome keep tapping and share and gift me. Ẹni yẹn education ló study ó dẹ̀ ní gbogbo ibi tó ń wáṣẹ́ lọ bí 15,000 20,000 náà fi ń lọ ẹni tó yẹ pé first degree ló ní ó dẹ̀ ní tóun bá rọra hustle tóun wówó díẹ̀ jọ òun á bẹ̀rẹ̀ creche from there òun náà dẹ̀ máa bẹ̀rẹ̀ nursery and KG nìkan tó bá dẹ̀ yá òun dẹ̀ máa fi primary kún. That is a lady that know what she's doing. Since you have a certificate in education you can establish a school gradually tó bá develop vision yẹn ó máa di ńlá sà gbogbo school ńláńlá tá à ń rí lónìí o A4 app gbogbo wọn ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá sì sóúnjẹ náà lèèyàn fẹ́ mọ́ ta ó lè bẹ̀rẹ̀ láti kọ́mọ kiri òsùn tó lé ń bẹ̀ tí ò ti bẹ̀ kó sẹ́ńtì ò kí yọjà yìí ṣùgbọ́n kó o fíù pé orí ewé ló ti fẹ́ mú gígùn ó máa padà rè bọ́ ni
ọlọ́run gbọ́ Prince Dejade ẹ jẹ́ n type WhatsApp number mi. Ṣàlàyé mi ti ń yé wa báyìí. That's how to know someone who has vision. And you start somewhere, and before you know it, God is a faithful God tó jẹ́ pé 36228447 tó jẹ́ pé he will send you help. Irú yẹn life ẹ máa wà attractive sí ọkùnrin gidi, wàá máa attract àwọn èèyàn gidi táwọn pé yes táwọn bá fún ẹ 1 million àbáwọn fún 500,000 vision yìí táwọn ń wò yìí yóò di ńlá. Bẹ́ẹ̀ ni as much as téèyàn bá ń plan láti develop vision èèyàn náà tún máa ṣiṣẹ́. Torí nígbà tí mo sọ̀rọ̀ pé how do I grow my page, the first thing tí mo kọ́kọ́ sọ ni pé you must have a solid source of income. Ọ̀rọ̀ ra data láyé oríire ọ̀fẹ́ ẹ̀ pa. Dixon on TikTok, thank you for joining me. Please gift me. O máa ra data. Bẹ́ẹ̀ nígbà tó bá di wípé kíní yẹn bá jiná tán, honestly you can stay in your house within the confinement of your room and God will be helping you. Bẹ́ẹ̀ ọ̀ fìgbà kan ṣe wàhálà ṣe làálà. Obìnrin míì bìlífù wípé wàhálà ṣíṣe ni wípé kọkùnrin ó mọ̀ lówó lọ́wọ́ kéèyàn ò fẹ́ láàkó yẹn kó wá lówó lọ́wọ́ padà kéèyàn wá fẹ́ mọ́ ní dandan kéèyàn mọ́ fi yẹn blackmail yẹn. Yín tóbìnrin míì kàkún pé èèyàn suffer in life nìyẹn. What did you do to develop your personal self? Because nísìnyí tó máa ń pẹ́ ní tẹ́ fẹ́ mọ́ ṣe nìyẹn ẹ máa discourage àwọn ọkùnrin láti máa fẹ́ yàwó. Tí gbogbo ọkùnrin bá jókòó tán ní yes ó dìgbà ń bá lówó tí n bá wà òkè tán kí n tó fẹ́ yàwó mi ìfẹ́ kóbìnrin kankan kó mọ̀ sírègùn lé mi lórí wípé òun ló ń bá mi jìyà. Obìnrin ló máa dùn torí obìnrin ló máa wọ menopause. Obìnrin tó ti ń dàgbà tẹ́ni tó dẹ̀ ń fẹ́ sọ wípé tí n bá lówó mi ṣetán àti fẹ́ yàwó. The woman can break down in tears because ọkùnrin lè marry at the age of 70 or 80. Táwọn kan sọ pé yan kinní kan ọmọ tó ṣẹ̀ bí ní age of 70 ìgbà wo ló fẹ́ jèrè ẹ̀ ọkùnrin mélòó ní jèrè ọmọ tẹ́lẹ̀ ṣe bóbìnrin náà ní jèrè ọmọ jù. Gbogbo wọn tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń ṣàbíamọ láti age of 30 tó ti pé 60 tọ́mọ wọn ti pé 30 ti ń ṣiṣẹ́ tó ti ṣoríire ọmọ mélòó ní fún baba lówó. So gbogbo ń tẹ́ ń sọ pé kò ní pátá kò ní boxer làjì ló nígbà mo fẹ́ boxer ẹyọkan ló nígbà mo fẹ́ you are just wasting your time because ìwọ tó fẹ́yàn tó ní boxer kan pátá mélòó ní ìwọ náà nígbà náà tó bá ló lọ ni ò ní fẹ́ ni tí ò lò lọ so ẹ̀jọ́ lówó ni kí ló fẹ́ kó nígbà yẹn and as a result of all of this kí ni tí wọn náà ṣe to become better bẹ́ẹ̀ nítorí mindset tó ti wà lẹ́mìí wa pé ọkùnrin ló gbúdọ̀ lówó obìnrin ló gbúdọ̀ jókòó kọ́ máa náwó ọkùnrin ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ìwọ gan gẹ́gẹ́ bí obìnrin tí wọ́n gan bá ń tiraka tó làkàkà pé I want to have my own I want to have my own at the end of the day ẹni tí Ọlọ́run máa padà wá fún ẹ ó lè wá jẹ́ ẹni tó ṣe wípé kò ní need ẹ láti ṣiṣẹ́ kan he will not even need you to work this is ìwọ tó ń ṣiṣẹ́ bíi jàkà tó lówó tiẹ̀ níwọ̀nba tó ní bùkátà tó jẹ̀mí ẹ lọ àwọn obìnrin kan wà ẹ̀bá àpè patí wọn ní lọ kódà káṣọ yín ó chíìpù jù bẹ́ẹ̀ lọ wá láwọn òrà ọmọ làwọn ń kọ́ lọ́wọ́ ọmọ làwọn ń tọ́ lọ́wọ́ ẹlòmíì ara gèlè 50,000 lẹ́ẹ̀sì fi 200,000 ṣú 50,000 gbogbo òdúró ẹlòmíì ó ń lọ sí 600,000 ọmọ rẹ̀ ò sì tí wọ́n ti lé mọ́ kó léèwé gbogbo àfarawé rọ́ọ̀bù tí ò wúlò wọ́n mi alóńgẹ́ ní èmi gán lè lówó jọkùnrin lọ bẹ́ẹ̀ ni fortunately fún àwọn obìnrin tí wọ́n máa ń ronú bẹ́ẹ̀ yẹn ẹni àlàáfíà alálùbáríkà ni wọ́n wá alálùbáríkà mi sọ pé òsáwọn ọkùnrin gódìgà o tán fẹ́ lu jìbìtì fún obìnrin tán fẹ́ gbowó lọ́wọ́ obìnrin but most of the time àwọn ọkùnrin gidi náà máa ń wá àwọn obìnrin tán bá wà hard working yẹn lọ tó rán mọ̀ pé bó ṣe wà yẹn kì í ṣe pé àwọn ò ní fún o bẹ́ẹ̀ kò ní jẹ́ kàlòkàlò tó rọ̀ náà ń ṣiṣẹ́ ó mọ what it takes láti ní owó láti make owó bẹ́ẹ̀ ni tí ò ṣiṣẹ́ tó jókòó tó ń wẹ́ni tí ó ra páàdì fún tó ń wẹ́ni tí ó bá fill gas tó ń wẹ́ni tí ó ra pátá fún tó ń wẹ́ni kan tí ó kàn déédéé dé lójijì tí ó dẹ̀ kọ́lé fún tí ó dẹ̀ fọ́nìṣẹ́ ẹ̀ tí ó dẹ̀ gbèjù sínú ilé yẹn tí ó dẹ̀ gba ṣọ́ọ̀bù fún tí ó dẹ̀ máa irú ẹni yẹn wọn ń rí kankan because they are selfish. TikTok keep tapping and please share. Ẹ já share lórí TikTok á pọ̀ now we are plenty on TikTok ẹ já share ká dẹ̀ gift mi it will be better for you amen. So fún question Mr. Ahmed la ṣe answer lọ́wọ́ how to know a woman that has vision you can ask her. Àwọn obìnrin míì vision wọn wà glaring their vision is glaring àbóbìnrin tó ń tiraka
bí ṣe ló ń kàwé ni ẹ ti mọ̀ pé irú eléyìí tó bá ríṣẹ́ gidi pẹ̀lú qualification kò lè gba 1 naira salary okay tó bá dẹ̀ jẹ́ni tó rọra kàwọn báwé bí ṣe lórí ètò kọ́ sí ọwọ́ kan ni tó kọ́ tó mọ̀ ṣe tó láhàn mọ́ṣẹ́ ẹ rí wípé rù yẹn tó bá já àwọn ọkùnrin gidi kan ó lè bá establish ibi iṣẹ́ yẹn kó pọ̀ sí bóyá fashion school ni bóyá kinní kankan ni bóyá restaurant ni ó lè bá sọ di standard òun fún rẹ̀ gádà lè ṣiṣẹ́ kó sọ rẹ̀ di standard èèyàn bí ìgbín ní ègbìn èèyàn bí àwọn oníràhùn ọkùnrin tó bá jó lóríire obìnrin olóríire ló náà wà lọ kò ní jẹ́ kẹ́nìkan sọ̀ǹda láìní kò ní wá obìnrin tí ó sọ di aláìní lọ obìnrin tí ó sọdọ lóríire tí oríire wọn jọ rọra wọn lọ kò yí sì fọkùnrin láti fobìnrin olóríire lẹ́sà àfọkùnrin tó bá jẹ́ góòdìgà àfọkùnrin góòdìgà tó ṣe pé owó obìnrin náà lọ fẹ́ kó lọ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ọkùnrin tó mọ ibi tí ń lọ àwọn ọkùnrin láìkí kóbìnrin wà vision kó ní vision then tó bá wà pẹ̀lú ọkùnrin tẹ́ẹ̀sì jọ wà má torí pé bóyá nítorí ẹni tó fẹ́ ó lè bímọ ó lè tọ́jú ọmọ 10 kó wá torí ẹ̀ bímọ 10 má ṣe yẹn o torí you don't know tomorrow distraction can happen ọkùnrin lè wà distracted ìyàwó mi lè dé ní tí mo ń fún ọ̀pọ̀lọpọ̀ single mother problem yẹn wọ́n ti bímọ jọ rẹpẹtẹ ó tó di wípé wàhálà ṣẹlẹ̀ wọn ò dẹ̀ ní much iṣẹ́ tó lè tọ́jú ọmọ yẹn. Prince Deji ẹ sọ pé I pity the coming generation parents have work to do on orientation is very important. Yes, you are correct. Some women believe in a man to inherit the man's property. I'm telling you Miss Mọ́mí Alóńgẹ́ láti lè jogún ọkùnrin míì ní lóbìnrin míì ṣe ń tẹ̀lé kì í ṣe torí ìfẹ́ selfishness greediness covetousness spirit yẹn o lè mí fẹ́ ká correct ẹni wípé the first tí mo wọlé ó dàbí ẹ pé mo ń preach and I'm not preaching tí n bá fẹ́ preach you know how mi ní gbórin fún Káyọ̀dé Fáṣọlá wọlé tí n bá fẹ́ wàásù orin yẹn kọ́ ni máa gbé wọlé because it's a circular song gospel orin ni máa gbé wọlé or one of my own song that I composed but eléyìí is just a discussion I said join me let us discuss. Àwọn wa kí n lè rógún ẹ̀jẹ̀ yẹn gan in ló fà á tí obìnrin mi ò fi hàn values ayé ara ẹ̀ tí ò dá tiẹ̀ ní tí fi ń tiraka pé ọkùnrin ò gbúdọ̀ ṣe nǹkan mi yàtọ̀ fóun because she has given her all as you helping a man help yourself too tó bá ṣe help ọkùnrin máa help ara rẹ náà but in a situation tí o ti wà wrongly orientation to get ó jẹ́ orientation tó jẹ́ pé ọkùnrin ló gbúdọ̀ ṣe gbogbo ẹ̀ ṣé bí mo ti drop pre-recorded nígbà kan pé ìwọ obìnrin tán fún lówó wípé kó o kàwé kó o lọ léèwé tó wá kó owó tí àwọn dádì rẹ fún ẹ láti kàwé tó lọ rèé kó fọkùnrin tó ní o fẹ́ bá jìyà that word of bá jìyà yẹn let us scrape it away from our hearts let it not exist again. What's the meaning of mo bá jìyà? Is that a good statement to make? Tí o bá tẹ́ ẹ lọ́rùn gbà yẹn ò ní fẹ́ náà ó fẹ́ nítorí ó tẹ́ ẹ lọ́rùn ni please is a wrong orientation mo bá jìyà ó náà bá ẹ jìyà kí ni ìwọ náà ní tó o bá jẹ́ ọmọ sínétọ̀ ò lè fẹ́ náà identity ṣé ẹ ti rọ́ ọmọ gọ́fìnà kan tó wá fẹ́ ọmọ ìyá tó ń ta gúgúrú ní ẹ̀gbẹ́ gọ́tà or a girl wey dey follow im mama go sell tomato you see one president pikin wey go come marry that kind girl bóyá nínú Nollywood film lẹ́ẹ̀tì rí ọmọ gọ́vnà ńlá kan àbí ọba àbí ìjòyè ńlá kan morakin on TikTok you are welcome we are just reconnecting dàbí ọmọ ìjòyè ńlá kan tí ó ní ọmọ kan tó ṣe pé kínní láyé tá a wà yìí owó lèèyàn fi ń wówó bẹ́ẹ̀ èèyàn gan ò bá wà òkè fúnra èèyàn níwọ̀nba ó ní attract àwọn èèyàn gidi kí ló dé tó jẹ́ pé tí obìnrin ò bá tí ì níṣẹ́ kò kí ń fi bẹ́ẹ̀ tí ì lọ́kọ táwọn obìnrin bá ríṣẹ́ tán mo lọ́rẹ̀ẹ́ mi kan tó yẹ pé àjọ ń ràn program ni àǹtí yẹn ti ríṣẹ́ nìsín tẹ́ bá rí sìn yìí àwọn sultans tán wá wọn wá ń sìn wọn ń ṣẹyọ kan Tolúlọpẹ́ 128 thank you for the rose on TikTok thank you God bless you. All of us that we are just reconnecting on TikTok, please let's click on my top viewers. Connect with Tolulope. Tolulope is my number 1 on my top viewers now on TikTok. Please connect with him. Gbogbo àwa tó kù ẹ jẹ́ máa pa WhatsApp and let's type BMF. Ọpẹ́yẹmí, Janet Ọpẹ́yẹmí, welcome on TikTok. Please let us share this live. Bí ẹ̀kẹrin tá a máa reconnect rè. Àmọ́ tó rọ́ọ̀lù nẹ́tíwọ́ọ̀kì yẹn lórí TikTok.
bẹ́ẹ̀ ni mami alóńgé ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀. My brother wife needs to be on your video live. Ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́tọ̀. Bẹ́ẹ̀ èèyàn bá fẹ́ attract ayé èèyàn gidi, if you want to attract good people, you yourself, you must add value to yourself. Bá a dẹ̀ ṣe sọ pé nǹkan wọ́n tó yìí, kódà bẹ́ẹ̀ èèyàn lọ ra aṣọ òkìrìkà tó rà ní bẹ́ẹ̀lì ńláńlá, you will make money. Bẹ́ẹ̀ èèyàn bá so oúnjẹ tó clean tó ṣe wàá rí ta. Àìfẹ́ kan ṣe ní ṣẹlòmíì. Ó máa ń ní level bí téèyàn ó ti ṣe wàhálà dé téèyàn ó fi ní yes jẹ́ ń jòkó mi, I can make my money indoor. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ you go out, mo sọ fún pé mo máa ń kiri, kì í ṣe pé màá gbé tray sórí o bí àwọn ọmọ illiterate o, mo máa kó sínú school bag mi ńlá, màá dẹ̀ pọ́n. Àwọn tá a ti jọ ṣiṣẹ́ teacher, when I was doing teacher work, I will go to schools, I will go to their houses to taṣọ fún wọn. Ó tó di wípé I start shop ní ìsinyìí ò tiẹ̀ gbà àti ṣọ́ọ̀bù àti kiri ní òṣè kankan, I sell my things online. Bẹ́ẹ̀ gbogbo ìgbà yẹn I was still building my page. Tí n bá tajà, tí n bá rí èrè £1, ó lè ṣe data ni màá fèrè yẹn rà just to build this page. Now this same page, I place advert on it and I get paid. The same page tó pé nígbà tí mo ń build ẹ̀ nígbà míì I don't even have anything. That's why we are saying you don't do anything. Ọ̀sẹ̀ nǹkan kan ọ̀kan sáà jókòó ó ń wákùnrin tí ọmọ wa kówó fún ọ. Jọ̀ọ́ ṣé ọkùnrin tó máa kówó fún ẹ yẹn, ṣé tí ọwọ́ kan bá ń ṣiṣẹ́ tí ọwọ́ méjì ń jẹ iṣẹ́ yẹn, ṣé tó bá yá ṣé ò ní rẹ ọwọ́ yẹn ni? Nígbà míì èèyàn máa ń fẹ́ wà weary, èèyàn máa ń fẹ́ wà tired. Pray that God Almighty should quicken your spirit. Pé kí Ọlọ́run kó ṣe kí ni? Kó quicken ẹ̀mí rẹ, kó mú kí ẹ̀mí rẹ kó fún ẹ ní grace. 5 diamonds. Mr. Tolulope on TikTok, thank you for the diamond. God bless you, sir. Kí Ọlọ́run fún ẹ ní grace, that God should quicken your spirit. Be a better woman, become a better version of yourself. Come and see if that same man tó ti bínú lọ tí ò bá ní padà wà bẹ́ẹ̀. Kì í ṣe pé àwọn ọkùnrin selfish, kì í ṣe pé àwọn nìkan ṣe. Tí ọkùnrin bá rí wípé ẹni yìí ó mọ̀wé, ó mọ ohun tó ń ṣe, he can sponsor you to any length. Because ó ti ní tí wọ́n náà ti acquire. Thank you for the rose. Èèyàn kan fún mi rose ní kinní nísìn TikTok nísìn. Mannequin connections. Everybody on TikTok, please connect with Mannequin connections. Click my top viewers. You will see Mannequin connection is number 2. So please let's follow him. You will first click on follow, then you will unfollow. Tẹ́ bá ti unfollow, ẹ wá follow wọn padà. Mannequin connection. Gbogbo wa tá wà lórí live mi ní orí TikTok báyìí, we must all have made friend with Mannequin connection, or we must all have followed him. Let us use that procedure. Let's tap the number of views tí mo ní níbi tí finger mi touch yìí, this figure. Tap this figure. Tẹ́ bá ti tẹ̀ ẹ máa rí top views. Number 1 on my top view is Tolulope. Number 2 is Mannequin connection. Please connect with Mannequin connection. Everybody, please, let's go. Tap, keep tapping and keep sharing. Show you what bẹ́yẹn. Thank you for the rose once again. Not every shiny object are good. Bẹ́ẹ̀ ni. Zaki on TikTok, thank you for the rose. So èèyàn kan sọ pé mọ̀mí alóńgá nìkan náà ń comment, kò rí bẹ́ẹ̀. Kò rí bẹ́ẹ̀. That's why when men leave you, they will come back because they have known the. Bẹ́ẹ̀ ni. Ẹ tún ná. Àwọn èèyàn ti ń bínú pé comment yín nìkan mò ń kà mọ̀mí alóńgá. Ẹ̀yin èèyàn wọ́n bínú, kò rí bẹ́ẹ̀ o. Ṣé ẹ mọ̀ wípé app méjì mò ń control pọ̀? In fact, tí o bá ń ṣe pé device mi yìí gan mi ò like bí network ẹ̀ ṣe ń ṣe, ó yẹ kí n ṣe YouTube náà. Torí tí n bá ṣe tán sí màá ṣe download iṣẹ́ yìí lọ upload ẹ̀ sí YouTube ni. But assuming this my third device is not giving me problem, I will have live YouTube together. Kò bá jẹ́ mẹ́ta. But láti control, láti moderation yẹn ni iṣẹ́. So nígbà míì àwọn comment tẹ́yìn ń tẹ̀ yẹn, comment yẹn á ti shift sókè. Nígbà tí n bá fi gbójú kúrò ní TikTok wá sí Facebook, ó lè ti lọ sókè. So bó ṣe jẹ́ nìyẹn, you are saying nothing but truth. If we have this kind of lecture, Nigeria will good. So àwọn ọmọ wa a gbọ́dọ̀ orient wọn.
both the boy child and the girl child. Kò dẹ̀ sí ọmọ tó dàgbà tó ń grow sí wa lọ́wọ́ tí ò ní one thing or the other tó ti good. Àwọn ọmọ yẹn máa ń good in different ways, especially àwọn ọkùnrin yẹn ẹ rí wọn wọ́n mú nǹkan wọn lọ pọ̀ yóò sì jọ yóò dàbí wáyà wọ́n lè connect nǹkan pọ̀. Mo ti ní cousin mi kan tó ṣe kinní kan ó dẹ̀ dàbí glasses, mi mọ bí ó ti rí wáyà tó so pọ̀, mi ò mọ bí tó ti rí, ó kàn ṣe náà ni ó mú kinní kan bí irin, mọ bí ó ti rí irin yẹn ó dẹ̀ fi space sí, ó sì dàbí ìgò bí glasses ló ṣe rí. Mo ní how did you do all of this? These children, they are good in making things, skills, developing things, building things. Let us develop them. Let us let them know. Àwọn obìnrin tí wọ́n níṣẹ́ lọ́wọ́ tó ń ríṣẹ́ ìwọ̀n tó ń ṣiṣẹ́ ọkùnrin ò lè ìwọ̀n abáwọn ọkùnrin lè fi wọ́n ṣakọmọ. Àwọn ọkùnrin gidi ló máa wá wọn wá. I'm telling you, torọ́kùnrin á mọ̀ pé for you to work and acquire all of these things, definitely you are an intelligent woman. Okay, Prince Deji, and what you mean is that other women are not commenting. They should speak to change the society for better. Of course. Wọn ò ní fẹ́ wá náà ni wọn ò ní fẹ́ gbọ́. And when you are saying something like this, wọ́n wá ní you are running women down. Wọ́n ní you are running pé ẹ̀ ń rọ̀nù àwọn obìnrin down, which is not true. This is the reason why you are getting dumped by men. This is the reason why men are dumping you. But you will not want to know. Keep TikTok kí ló dé àgbé likes wa kọjá figure tó wà lẹ́ẹ̀kan. Let us keep tapping and let's gift me please. So fún ẹni tó béèrè nípa bọ́ọ̀lù ẹ̀ṣẹ̀ obìnrin tó ní vision nínú ibẹ̀ bá ṣe jọ ń sọ̀rọ̀ náà ni, in the next 5 years where do you see yourself? In the next 10 years what do you think you will have become? Okay, I will have become so and so. How do you intend to achieve that? Okay, ó ní o fẹ́ establish creche, kí ni àwọn nǹkan tó ń ṣe tó ń put together láti actualize it? Do you have a place already? Ṣé o fẹ́ rent bóyá bíi 2-bedroom flat ni àbí room and parlour self ló fẹ́ rent tó fẹ́ mọ̀ kọ́kọ́ fi ṣe creche? How do you intend to rent the house? Ṣé o ní little saving from your NYSC? Èló lórí save? Èló ló ní lọ́wọ́? Wá dẹ̀ lọ sọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì, wá dẹ̀ register. To own a business in Nigeria is not difficult because owó ló fẹ́ lọ san fún wọn. Ó fẹ́ lọ sanwó fún wọn ni. Come on, normal business téèyàn ṣe yìí, even my page is registered. You understand? Our business tá à ń ṣe yìí, we are registered and we have tax registration number because once you are registered, mo upload the certificate of registration mi síbí recently. So please, let us become a better version of ourselves. Tí ọkùnrin tó fi ẹlẹ̀ gan bá rí ẹ á wò pé ẹni mọ̀ ti dẹni ọ̀tọ̀. Má máa jẹ́ kán wọ́kùnrin máa rí ẹ tán. You know, when you develop a vision, you become a better woman. Ẹnìkan ò ní máa wá kó máa dúró ẹ kó máa sá lọ, wọ́n máa dúró ẹ wọ́n máa sá lọ, ẹlòmíì bímọ 4 bàbá 8, ẹlòmíì ọmọ 6 bàbá 6. Tá a bá wá ń sọ fún wọn pé irú ìgbé ayé yẹn ò dáa, wọ́n wà ní ṣe bákan àwọn kan náà ń ṣe tó jù bẹ́ẹ̀ lọ, àwọn kan náà worst jù bẹ́ẹ̀ lọ. Ìsọkúsọ ọ̀rọ̀ rírùn. À ń sọ pé nǹkan ò dáa, ẹ sọ pé àwọn kan burú jù bẹ́ẹ̀ yẹn lọ. Ìwọ tó ṣaburú tó láwọn kan burú jù ẹ lọ àtàwọn kan burú jù ẹ lọ yẹn, do you want to continue that way? Do you want to continue? Is that a justification for evil? Is that a justification for a shameful thing tó ṣe? Nǹkan tá a sọ wípé is not acceptable, èèwọ̀ òrìṣà ni, èèwọ̀ ni níbi gbogbo. O dẹ̀ ní ṣe fún nǹkan náà burú nǹkan. You see, when you are judging somebody, judging is different from correction. Èèyàn judge èèyàn, ó yàtọ̀ sí pé èèyàn correct èèyàn. Obìnrin tó lọ ṣàgbèrè tó wà nílé ọkọ, Mr. Tolúlọpẹ́, thank you for the love. Obìnrin tó wà nílé ọkọ tó dẹ̀ lọ ṣàgbèrè, tá a dẹ̀ sọ pé it is not acceptable anywhere. This is a wrong thing. Tá a dẹ̀ condemn habit yẹn, it's not as if we are condemning the woman, but behaviour yẹn la condemn so that àwọn ọmọ ò ní emulate ẹ̀. Ẹnìkan wá dé wá ní mí náà ń ṣe tójú bẹ́ẹ̀ lọ. Are you saying that? That means ìwọ náà ń ṣe nǹkan yẹn, and there is no justification for immorality. There is no justification for evil. That's not that tí mo bá sọ̀rọ̀ kún àtòbò máa jẹ́ kó yé yín pé àwọn tí wọ́n ti gbéyàwó ló wà fún. Àwọn tí wọ́n bá ń ṣe tí wọn ò gbéyàwó kí wọ́n lọ gbéra wọn níyàwó. Yes, the fact wípé the world is corrupt ìyẹn ò mí pé ká wá legalize immorality.
ìgbà táwọn ẹlẹ́sìn sì dé wọ́n ní mo ní ọkùnrin lè fẹ́ yẹ ìyàwó mo ní ibi tí bíbélì bá ti sọ pé ọkùnrin ò gbúdọ̀ fẹ́ ìyàwó méjì ẹ mú wá kí n rí i. I will go and debunk all my videos dàárọ̀ yìí àti rìvásì kankan tí wọ́n mú wá fún wa. Instead tí morality ó fi pọ̀ lágbàáyé, let us make correction with all the teachings we have taught people. Let us make correction so that àwọn tí wọ́n lọ níyàwó tán lọ láwọn raw materials yìí wọ́n á sọ àwọn raw materials yẹn náà di finished product wọ́n á fẹ́ wọn wálé àwọn náà ní mọ̀ ní shame pé àwọn ń dóko láì lọ́kọ àwọn náà wà lábẹ́ òrùlé ọkọ fàkátì bẹ́ẹ̀ wá ní táwọn kan náà ń ṣe burú jù bá ń lọ ìwọ tó bá ń sọ bẹ́ẹ̀ yẹn you are evil. You are evil. That is what we are saying. No justification. Ìní mo ṣe lo story arábìnrin yẹn tí Kristi ó sọ fún ọ ní you have married 5 men. Ẹni tó ń gbàgbé gan kì í tún ṣọkọ rẹ̀. Ó sọ fún un kó o lè mọ̀ pé irú èèyàn tí ẹni tí ń bọ́ sọ̀rọ̀ jẹ́ rèé. Ó ní that means you must be a prophet. You must be the Messiah. Ló fi wá sọ fún un pé God is spirit. Kò condemn woman yẹn kò condemn life ẹ̀ at the same time kò recommend life burúkú yẹn fún pé kó máa gbé bẹ́ẹ̀ ó jẹ́ kó yé pé ọkàn rẹ spirit rẹ lọ́lọ́run nílò wipe off all the gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ all the rubbish things you have and begin to worship God in spirit and in truth. That was what settled the life of that woman. Bible says she went home with joy. Tẹ́ bá lọ ka story yẹn John 4 ló wà. So that is what we are saying. Ṣùgbọ́n tẹ́ bá ti rí kán sọ pé nǹkan kan tẹ́nìkan ṣe ò dáa tẹ́nìkan ní ṣe báwọn kan náà ṣe àwọn kan náà worst jù bẹ́ẹ̀ yẹn lọ that is na dem be that na dem TikTok keep tapping. So repentance is the watchword. Ìwọ tó bá ní ọkọ tó mọ̀ wípé o tún ní okó míì tó ń dó lẹ́yìn okó ọkọ rẹ rìpẹ́ǹtì. Ìwọ tó bá ní ìyàwó tó dó ìyàwó tó fẹ́ rìpẹ́ǹtì lọ́ọ̀rẹ́ máa ṣe normal thing. Kó o mọ̀ tí obìnrin yẹn Bible says if you put your wife away you cause her to commit adultery. Gbogbo àwọn nǹkan tó yẹ ká ṣe àwọn what our actions and inaction is causing a lot of problem. Àwọn obìnrin tí wọ́n sì máa ń hùwà burúkú yìí ìgbà míì àwọn tí ọkọ wọn dáa ni only God knows. Ẹni tó bá ní selfish heart nínú ẹ̀mí rẹ̀ even tẹ́ni rẹ̀ àbẹ́ni àlàáfíà gan tó bá wá tó bá ti rí pé irú ìwà tó ní rè ẹni yẹn wáyọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ bó ṣe máa lọ ni. Nígbà míì obìnrin gidi ó lè pàdé ọkùnrin tó jẹ́ ọkùnrin burúkú. Obìnrin burúkú máa ń pàdé ọkùnrin gidi ńgbà míì bẹ́ẹ̀ tí ìwà gidi tí the other one tó dáa yẹn tí ìwà gidi rẹ̀ tí ò bá lè change ẹni àkọ́kọ́ yẹn kò ní fẹ́ kó wá kó ìkókúkò ràn ń gbogbo wá kàn fira wọn lẹ̀ ní ẹ̀mọ́ wò pé kí ló ṣẹlẹ̀ wọn dẹ̀ ní sọ reason fún yín. Become a better version of yourself. Tó bá yá the person that believe in you will come. Of course Mr. Ayadi Taiwo Ọmọlọ́lá àbí Miss nìyẹn sọ pé job is the first husband for a woman. Of course ẹ rí wípé àwọn ìyá wa yẹn wọ́n máa ń sọ pé do you have idea of how wọ́n máa ń sọ pé iṣẹ́ ẹni lọ́kọ ẹni. Àwọn ìyá yẹn wọ́n á ní iṣẹ́ ẹni lọ́kọ ẹni àní gbogbo àwọn tá a jọ wà tá a jọ lọ léèwé tá a jọ ń hustle tá a jọ ń ṣiṣẹ́ tó jẹ́ pé kò síṣẹ́ ìkànnù wa tó ríṣẹ́ very beautiful job nsìn tẹ bá ráwọn sútọ̀ àwọn fellow lecturers àwọn tó bí ẹni yẹn ṣe lecturer lórí iṣẹ́ mọ̀ pàwọ́ tá a wà l'academics lecturing náà la máa ń padà ń ṣe masters and PhD people when you finish you become lecturer. Àwọn èèyàn àwọn ẹlòmíì gan tiẹ̀ ti ń work towards tó ti ń ṣe postdoc tó ti ń wo professorship ẹ̀ lọ́ọ̀kan all of them started coming for this sister. This is the same sister tó jẹ́ pé she is even older than me in age but very fervent. Tí n bá pèèyàn ní ọ̀rẹ́ mi don't say when I say somebody is my friend you know the kind of person tí mo lè pè ní ọ̀rẹ́. Àwọn eléyìí tún wọ́n very fervent sister older than me in age. You see people now coming for her. Wọ́n wò pé can you imagine àwa tá a ti dúró pẹ́tẹ́ pé we were waiting on the Lord. Ibo làwọn ẹni wà tán wá ń gbà yẹn. Nígbà tá a ti mọ̀ ṣiṣẹ́ we understand the father. It's good to have qualifications. It's good to have masters. It's good to have PhD. But some of certificate jẹ́ some of certificate jẹ́. It's good to be a graduate to have first degree. Some of certificate jẹ́ láyé àtijọ́
nígbà táwọn ìyá wa tó ṣe pé immediate employment after school ni wọ́n jẹ irú mẹ́rin ní ìsìn wọ́n ní mọ́ǹtì táwọn parí iléèwé mọ́ǹtì yẹn náà mobilize àwọn fúnṣẹ́ àwọn gba sálárì oṣù yẹn. ọ̀rẹ́ mi kan nígbà tá à ń ṣe masters ó tiẹ̀ sọ fún mi ó ní ṣe bí mọ́mì tèmi parí iléèwé wọn tó máa gba sálárì mọ́mì tòun gba sálárì as a student as a nursing student she was collecting salary. nígbà tí wọ́n sì parí láyé àtijọ́ yẹn wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ̀ àwọn yẹn ò jìyà àti student àgbà bursary ìgbà parí kò síṣẹ́ so things ti change. àwa la máa mọ bá a ṣe máa wá train ara wa to fit in because láyé àtijọ́ tí wọ́n rí immediate employment after school yìí gan èèyàn mélòó ó ní 1,500 náà ń ta mọ́tò èèyàn mélòó lórí mọ́tò rà ń gbà náà èèyàn mélòó ló lè àfọ́ọ̀dù mọ́tò láyé ìgbà kan sọ wípé ṣíṣì náà ń ta mọ́tò kọ́bọ̀ náà ń ta mọ́tò how many people can afford mọ́tò even at that time as much as tí nǹkan ti wá wọ́n sí nísìn bó ṣe wọ́n sí bẹ́ẹ̀ làwọn èèyàn afford ẹ̀ ẹlòmíì àdédé ra mọ́tò 25 million ẹlòmíì àdédé ra mọ́tò 50 million ó ń ṣe gbogbo wọn náà ṣe yahoo o obìnrin míì tọ́lọ̀ ń kẹ́ so báyé bá ṣe ń grow èèyàn máa grow why because you understand Bible says we should live the fundamental teaching of Christ and we should move on to what to perfection ká kúrò ní just like a baby deserve the sincere milk of the word we should grow we should grow Paul apostle says when I was a baby I think like a baby I reason like a baby but when I grow you see I start taking the food of our adults in the spirit nínú ẹ̀mí mo bẹ̀rẹ̀ sí grow we don't have to stay in a place then ṣe bí immediate employment after school ní àwọn òbí wa náà enjoy káwá jókòó ká ní táwa náà fẹ́nu ibẹ̀ lẹ́ni wọ́n wà tí Jésù ó fi dé sà. But as much as things have changed, I'm in the comfort of my house and I'm making money. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí nísìn, apart from Facebook, at least the little gift that is running in TikTok, ó ní iye tó jẹ́. Láyé àtijọ́ yẹn, àwọn yẹn náà nírú opportunity yẹn. Ni mo ṣe sọ pé if I make my first withdrawal on TikTok, I will come and teach everybody that is interested how to make money on TikTok. You will not be on my page if you are not making money. You must make money by fire, by force, by thunder, even by earthquake. Torí, you must build your page and have the number of followers you need for you to go live and be gifted. If you want to go live, tell me, I will come and gift you. You must make money. If I tell you that I make friend with somebody, that person must be doing something. She must have a work she's doing. I don't have a friend that is jobless. Even when we have not gotten job of government job, we still do something. I told you that my friend that we are running PhD together, she was selling moi before she got a job. Somebody who is already holding master. Ìwọ tó wà ẹlòmíì ò ka ordinary NC ẹlòmíì ò kà kò dẹ̀ fẹ́ ṣe menial job. Ọ̀ràn tán kàwé tán graduate tán bá ń ṣe menial job. Ìwọ wà lọ́ọ̀ sí nǹkan kan wà jókòó kalẹ̀. Ọmọ wa wẹ́ni tí ó fún ọ lówó. Wọ́n máa dún ẹ ṣeré ni. Even kó lọ́kọ sílé, you have to be supportive. Kì í ṣe gbogbo àwọn ìyàwó tẹ́ ẹ rí tán jókòó sílé yẹn náà jẹ́ full housewife o. Some people are making money in the confinement of their room because they have built something that is bringing money for them. Ṣọ́lọ̀ ọ̀rọ̀ mi ti ń yé wa. Ìjọ mo lọ dirun àdìmọ́lẹ̀ tí mo dì ní lẹ́nujọ́ mẹ́ta yìí. Mo dẹ̀ ní àwọn ọ̀dà àwọn èèyàn tán ọ̀dà fáṣọ tán ọ̀dà fọ́jà. Mo nídìí láti lọ ṣe dispatch. Ọmọ tí wọ́n sì máa bá mi ṣe dispatch yẹn ti lè ṣẹ̀ṣàmù wọn náà lẹ́sàmù kan. So mo wá ní jẹ́ n tètè kó àwọn aṣọ ìlọ sí garage kí n send ẹ̀ sí àwọn customers Òṣogbo Ìbàdàn different location Ifẹ̀. Mo wá darí sí ṣọ́ọ̀bù ọ̀rẹ́ mi tó ní saloon ọ̀rẹ́ mi yẹn náà àjọ ṣe tán ni àjọ graduate ni bẹ́ẹ̀ tẹ́ bá rí saloon ẹ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ wọ́n tó 16 mass graduation ló máa ń ṣe fún wọn ó máa ń ṣe graduation fún wọn in mass ni wọ́n pọ̀ gan so mo ṣáà lọ bẹ̀ aṣáà ń gist èmi dẹ̀ ti tètè jí jáde ńlé so mi ò dáná èmi ò dẹ́ ra nǹkan jẹ bẹ̀ mi ní choice because I woke up early wọ́n bá ní ìyá kan tó ń jẹ wọ́n ṣáà ní kí wọ́n àyẹ̀ gbóúnjẹ yẹn wá torí èmi ti wò pé oúnjẹ àwọn restaurant yẹn máa ń better àwọn ọ́dìsẹ̀ alábẹ́dẹ́ ẹlẹ́gbẹ̀lẹ́ àwọn Mr. Bọ́sẹ̀ ó dẹ̀ wà fáyìn òkìní kan tó gbé wá tí mo jẹ́ báyìí mo tún fẹ́ rà sí bí I was told the woman does not have a shop tó bá continue pẹ̀lú quality yẹn o pẹ̀lú quality tó níyẹn before you know it she will have a shop before you know it that business will grow
tó jẹ́ pé it will turn to restaurant. Ìyá kan tó bẹ̀rẹ̀ ata ládùúgbò bíi tí mò ń gbé tẹ́lẹ̀ nígbà ọ̀yá bí ìyá ń ṣe rẹ̀ rọ́nu débi pé bọ́ bá ra ta tán bọ́ bá lọ yọ̀bọ̀ lọ inú ibẹ̀ náà ló ti generate owó ẹ̀rọ. Ẹ wá jókòó kalẹ̀ ẹni tó bá sọ wípé látijọ́ tí mo ti dédé láti ìgbà kékeré mi ni wọ́n ti bá ń wà kọsẹ̀ ayé mi tán ti sọ fún mi pé ń jọba kó wá jókòó kalẹ̀ wọ́n wá sọ fún ọ pé mọ́ bọ̀ wá lọ léèwé ó ní ń lọ èmi tán ti sọ pé ọba ni mí ń jọba wá lọ kọ́sẹ̀ ó lóun ò kọ́sẹ̀ òmí ọba lọ́la wá lọ ṣe báyìí ó ṣe kan ó ní padà jẹ́ ọba yẹn sà because you didn't add value to yourself. By the time tó bá máa dàgbà dé level ẹni tó máa jọba àwọn qualities àbí àwọn values àwọn recommendations àbí àwọn prerequisites tó máa gbé kalẹ̀ o lè fulfill ẹ̀ o lè meet up because you are an illiterate. There is nothing you can offer. Ẹlòmíì tó ní value náà máa fi padà jọba yẹn àkọsẹ̀dáyé yẹn ò lè work. You know where you are going. There is what you do to work towards getting there. So don't take advantage of the fact that or don't have excuse of the fact that you didn't come from a rich home. Ta ló come from a rich home? Large percentage of àwọn tó make ẹ̀ lẹ́nìí wọ́n wá láti rich homes sir. Oníkálùkù náà try láti ṣe kíni láti develop little tó ní òun ni. So let us train our children. Only the person cannot have any experience. Of course why ló ṣe fẹ́ lẹ́ experience ó ní nítorí pé wọ́n ti bọ̀ wà kọsẹ̀jáyé gbogbo àwọn prophecy ó kára nǹkan tó tún affect wa Nàìjíríà based on religion gbogbo àwọn prophecy tó ń sọ fún wa ìwà ló gbogbo olùga ìwà ló gbogbo orílẹ̀-èdè ga ìwà nígbà ìwọ làwọ prophecy yẹn lẹ́lòmíì jókòó dé tí ń retí ijọ́ tí ó come to pass. You didn't work towards it. Tó máa ríran sí ẹ pé o fẹ́ lọ ìlú òyìnbó o fẹ́ lọ rèé kàwé tó furuufú ló gbé débẹ̀ tó ní ka nǹkan kan lẹ́yìn náà nísìnyí ó fẹ́ apply for masters or PhD abroad tó o bá ní first degree bí you cannot apply. Mr. Adebayo on TikTok thank you for the rose. tó o bá ní nǹkan kan bí náà kò sí tó o máa fi apply lọ́hùn yẹn torí wípé you must have something you want to build on but you didn't do anything you just sit down dey do nothing. Ẹlòmíà ní bóyá nítorí pé ó ti gbìyànjú tẹ́lẹ̀ ó wá fail so automatically ó wá relax. So please let us try to be productive. And anytime bá pàdé tí ò bá ní vision Mr. Ahmed question yìí la sì answer tẹ̀bí lérè pé in the next 5 years what do you want to become tí ò tiẹ̀ rántí you can look at the person's life and look at the things that she can do. Organ pastor 7 patients. Ṣàlàyé mi yẹyin what can she do? We that we are seated here talking we have undergone a lot of rigorous exercise lessons classes a lot of things before we even finish from school. We went through a lot. We can sit down now and talk due to the knowledge we have gathered. Tó bá lọ ń wáṣẹ́ ìjọba tí ìjọba ò bá fún ẹ níṣẹ́ kí ló fẹ́ ṣe bí iṣẹ́ bá tiẹ̀ máa dé lọ́la wọ́n ní kágbàdo tó dáyé nǹkan kan lẹ́dìyẹ ń jẹ sẹ́lẹ̀ ìwọ àgbo àgbàrá àgbo lọ́sùn fi ń wo ọmọ rẹ̀ kí dókítà ò tó dé nǹkan kan lọ́ọ́ jẹ tán bá ní ẹ mọ̀ bọ́ ẹ wá gbaṣẹ́ ẹni ọba ní sàtífíkẹ́ẹ̀tì ni wọ́n fún sẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá ní ẹ mọ̀ bọ̀ ìjọba tuntun ti dé ẹ wá gbaṣẹ́ ẹ bá ní sábúkẹ́ náà ní ọgbọ̀n sábúkẹ́ rẹ̀ tí ó rè fi gbaṣẹ́ ṣùgbọ́n gbọ̀n ní o wá lọ léèwé tó lò lọ ṣe máa tán kàwé náà òrìṣẹ́ ta ló sọ fún ọ pé ṣùgbọ́n sì ti bìlífù pé wò ní ṣiṣẹ́ àìfẹ́ kan ṣe ni. Get rid of all of that from your heart and be ye transformed become a new person. So if you have had multiple children for multiple fathers, nobody is saying that you are a bad person. Nobody is condemning you. If Jesus does not condemn a woman that already have 5 husbands, living with the 6th one, tí ò dẹ̀ condemn ẹ̀, tó ṣe pé the main thing that Jesus concentrated on is her spirit being transformed. How much more? Bẹ́ẹ̀ kó wá jòkó kó mọ̀ sọ pé mí náà burú jù bá ń lọ. Ẹni tó bá ti sọ bẹ́ẹ̀ yẹn, that person is not ready for repentance. Is not ready for repentance. Prediction, children of prediction no máa ń padà ń jẹ́ because they are not ready for correction. Ìwọ tó yọ̀lẹ tó ń wá ọkùnrin tó máa fún ẹ lówó tó máa ra pátá fún ẹ tó máa ra kọ́mú fún ẹ. Tó bá dẹ̀ ń sọ pé o yọ̀lẹ wọ́n máa dó ẹ ṣeré wà wá rí ẹni tó ń sọ̀rọ̀ yẹn bí pé ó ń ṣọ̀ṣọ́kúsọ bí pé kinní kan because they are exposing you. Àwọn ọkùnrin tó ń fẹ́ yìí náà mọ̀ pé ẹ̀fẹ́ kan ṣe nà torí àwọn ṣe ń do yín tó ṣe ń sá lọ. I'm telling you sísí mi gan. Sísí mi gan.
Miss Shadiat, you said you have to be productive before you can actually make it. Of course, you have to be productive. Àwọn míì wà tí wọ́n ní àrà sínú tó fẹ́ dá, wọ́n ní àrà yẹn nínú. Ṣé ẹ mọ̀ pé nígbà míì ìwọ gan lè mọ̀ rìnà ríra rẹ̀ wọ́n látùpà ìrídìí ara ẹ̀. Ó lè máa ṣàwọn nǹkan kan kí wọ́n gan mọ̀ bí how great kíní yìí ṣe rí. Bí àwọn tó ń wò ẹ́ nínú ẹ̀mí tó wọ́n ti fojú inú ríran, wọ́n ti rí spiritual. This person is great. There is a spirit in this person. They can help you to grow, to develop that vision, to be productive. TikTok, we are not tapping. I can't wò mí ni o. Let's keep tapping and please let the gift start rolling in. Let's tap, let's share, and let's gift me. Sọ̀rọ̀ mi yọ yẹyin, Mr. Giat. You have to be productive. Ọ̀rẹ́ mi tí mo lọ ní salon yìí gan, mo tẹ̀ wá sọ́njọ́ yẹn tí mo lọ ṣàdìmọ́lẹ̀ irun àdìmọ́ mo ní ṣé if you see work now you will still get only one time only why because mo rí wípé God is helping her in that salon very standard one kì í sàn salon mọ́rọ́mẹ́ yídì salon kọ́ sọ́ngbó àjọ parí ni bẹ́ẹ̀ o lè ṣe menial job wọ́n gba graduate náà ní first degree gan ṣe menial job a máa ṣe pé forever ní ṣe bí fúngbà díẹ̀ ni. A lot of business women tó wá di employers of labour lẹ́nìí they started somewhere kí ṣe gbogbo wa náà bí sílé olówó but the little by little ọlọ́run lè ní kó rí àwọn èèyàn tí wọ́n believe in your vision pé this lady has a very good vision your life will become so attractive ṣe pé one of them can even decide to marry you kò ní sí wípé jáwá dóra wa because a ti believe wípé bó o ṣe ń wu òun ló máa wu ẹlòmíì bó ṣe máa fẹ́ ló máa wá nígbà míì iṣẹ́ lẹlòmíì wá lọ tó rọ́kọ fẹ́ ọmọ tó máa ń wọ́kọ̀ kiri ẹlòmíì alákan tí ó tọ́jú òun tí ó tọ́jú ọmọ òun tí ó ṣe bàbá lórí ọmọ òun òun tanra ẹni o ọlọ́run gbọ́ lọ wá iṣẹ́ ṣiṣẹ́ gbọ́kàn kúrò change your mind ṣe rí it is not our fault ṣe mọ̀ there is what they call refactory mood nígbà tó bá ṣe setting of phone tẹ bá ní kí phone set padà lọ sí default that is the factory setting there is a set. There is something in our hearts tọkàn wá ti gbèdéke yẹn náà pè ní mindset nígbà téèyàn bá set aago àwọn work clock yẹn tẹ bá set ẹ̀ sí 12 o'clock yẹn ibẹ̀ lẹ gbé alarm sí every time tí 12 bá ti ń lù alarm yẹn máa dún now iṣẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe tẹ́ ẹ fi set alarm sí 12 ẹ̀yin lè ti shift iṣẹ́ yẹn kúrò ní 12 bóyá ẹ ti change mind yín ẹ fẹ́ ṣe 7-12 mọ́ 4 lẹ fẹ́ mọ́ ṣe ṣẹ́hùn kò sí tọ́ka aago the moment tẹ́yìn ti lọ change time tẹ̀yìn sí 4 aago yẹn sì máa dún ní 12 because that is the setting tẹ́ ẹ gbé sí kì í sì ṣẹ̀bi rẹ̀ àfi tẹ́ ẹ bá padà lọ reset ẹ̀ sí 4 pé aláàmù tí mọ́ dún láago 12 yìí mọ́ dún láago 12 mọ́ aago 4 ni ọmọ ọdún tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ 12 yẹn náà ló máa pariwo gbọ̀ngàn sí yín létí so bẹ́ẹ̀ náà ló ṣe rí. Our mind has been set. We have gotten a mindset pé ọkùnrin ló gbúdọ̀ ṣe gbogbo ẹ̀ gbogbo nídìí iṣẹ́ ọkùnrin ò gbọ́dọ̀ fẹ́ yàwó mi ò gbúdọ̀ dóbò mi 100%. That is the factory mood. Nígbà tá a wá rí wípé kò rí bẹ́ẹ̀ mọ́ báwo la ṣe fẹ́ correct kìíní yẹn it became an issue. Ni mo ṣe sọ pé illiteracy is not the inability to read and write. Illiteracy is inability to learn, unlearn and relearn. Nǹkan tó ti kọ́ tẹ́lẹ̀ tó rí pé kò kíní yàn wọ́ọ̀kì mọ́ kó unlearn ẹ̀ kó wá relearn new thing tó work fún sí Prince Deji sọ pé they are not updated exactly àwọn ọlọ́pọlọ pípẹ́ náà wà lórí ètò ìlónìí they are not updated life ti go beyond even ayé àtijọ́ gan sáwọn ìyá yẹn ò ṣiṣẹ́ ni ṣé báwọn náà máa ń tẹ̀lé àwọn bàbá òun lóko ṣé bá ní bí ìyàwó bá ṣe pọ̀ sínú ilé bọ́mọ ṣe pọ̀ sílé yẹn ó ṣe dáko sí ṣùgbọ́n ní ìsìn ayé ọ̀dàkọ mọ́ ìwé láyé ń kà ayé ń tú shop so ìwọ náà find something to do as a woman. láyé ìsìn àwọn ọkùnrin ò fẹ́ wọnú relationship bùkátà ṣọ́rọ̀ mi yẹ yín wọn ò fẹ́ wọnú relationship bùkátà mọ́ wọ́n fẹ́ wọ relationship tó yẹ pé àlàáfíà wọ́n máa ní àlàáfíà níbẹ̀ kò ní affect financial capacity wọn kò ní affect financial strength wọn ọkùnrin
ọkùnrin míì bá fẹ́ obìnrin láàrin ọ̀sẹ̀ kan obìnrin yẹn á rí pé òun rẹ́ẹ̀kì ẹ̀ òun empty pocket ọkùnrin yẹn. Is it not a shame on you as a woman when a man is just coming into your life? Kì í ṣe wípé bó ṣe wá life ẹ̀yẹn ìwọ náà ní value tó ti hard fún, because there are some women tó ti ṣe wípé tó bá dénú life ọkùnrin yẹn gan mọ̀ pé wọ́n bọ̀ wá hard value fún àwọn ni fún òun ni, probably because of who the woman has developed herself to be. Do you understand? But the point remains that the man knows that you are coming láti wá add value kan ó mọ̀ pé iye tó ń bá ná lé ẹ lórí it will multiply in order not to be an hindrance to the flow of blessing upon your life, of God's blessing. You cannot waste your resources. Don't be an hindrance to the flow. tó bá fẹ́ kí blessing Ọlọ́run máa flow máa ná owó tó bá fún ẹ in a productive way, you will be getting more blessing. But tó bá nànà kùnà, God is not a waster of resources. God will not continue to waste his resources on you when he knows that you won't make use of it well. So that is what we are saying. Prophet Sam, thank you so much. So ọkùnrin wà bẹ́ẹ̀ tó bá fẹ́ náwó á rí wípé ibi tó ń náwó sí orí ẹni pé ó mọ nǹkan tó ń ṣe. Ṣé ẹ̀rọ obìnrin míì tán dá lókòwò tó ẹ́ pé òun fúnra ẹ̀ náà ló jẹ gbárùn? Ó jẹ igbárùn ní sà. Ó jẹ gbárùn olópadà jẹ igbá yẹn run tí ẹni tí ẹ dá lókòwò tí ẹ ní kó bẹ̀rẹ̀ tó ní kí ló fẹ́ mọ̀ ṣe tó lóun fẹ́ mọ̀ ṣe báyìí. Tí sì ṣe wípé ní kó máa jẹ ń bẹ̀ ọ̀tọ̀ lówó tó fi ń jẹun àtowó àtèrè wọn ò rí kankan. Torí wọn bá ti fẹ́ ṣe patí ládùúgbò aṣọ 70,000 ó ní ọ̀kọ̀ọ̀kọ̀ rà. Mo ní tẹ́ ẹ bá ti rí ọkùnrin olówó tó fẹ́ wá fẹ́ yín ẹ má hùwà bí wọ̀bìà. Ẹ má hùwà bí wọ̀nbílíkì wọ̀nbìà. TikTok ẹjọ́ bá ń power tap. Ẹ jẹ́ kí gift máa rolling lórí TikTok o, please gift me. So please let us become a different person, let us become a changed person. That is it. Let's change our mindset and our orientation. Wo nígbà tí àwọn èèyàn gidi bá ń wá ìwọ gá máa bí rẹ pé ibo làwọn eléyìí ti wà tẹ́lẹ̀. Àbí ṣẹ̀ṣẹ̀ create wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ create wọn ìwọ ló wà attractive sí wọn, you are not attracted. And just like somebody said on Facebook now, we should let our children know that physical beauty is not the only beauty. Tó wò nínú obìnrin. Value wo ló ní? If you follow a woman because of the beauty, it is more or less like you are buying a house because of the paint. The paint will fade away, but that virtue remains there. She will have become a better version of herself. Nígbà míì téèyàn bá ní vision, tí àwọn èèyàn tó wà lára ǹdí ẹ bá rí i pé o need a kind of accommodation for this vision, wọn kọ̀ọ̀kan gba accommodation yẹn fún ẹ. Wọn kọ̀ọ̀kan support ẹ pé go and get a place. Irú ẹni tó lóun fẹ́ establish crèche sí. Ní ìsìn báyìí láìpẹ́ tó bá mọ tó ń ṣe tó develop rẹ̀ tó dẹ̀ lọ wà registered under government, thank God she has a certificate in education. Before you know it, she can see somebody supporting. Gbogbo àwọn èèyàn ńláńlá tẹ́rí tó ń ṣe tó ń gbé nǹkan rẹ̀ ṣe yẹn support ni. Táwọn èèyàn bá ti rí pé nǹkan tó ń ṣe yìí ó ní ìtumọ̀ ó ní productive kìíní, they will support you. The 2 devices I'm using presently now are gifts from the supporters of this program. If not, this is the one I was using before. Láyé ìgbà tí mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ device tí mo ń lò tẹ́lẹ̀ ni. Ọjọ́ téèyàn kan send Infinix sí wa, mo ṣe live tí mo sọ lórí live. This ring light that I'm using right now is a gift. My tab is a gift. Kí n wá jókòó sí kọ̀rọ̀ yàrá, kí n má retí ẹnìkan tí ó fún mi lówó, kí n má lọ wá bí wọ́n ṣe wá ìmọ̀. Though we spent a lot in school, but we acquired this knowledge for the benefit of everybody. Kí n wá jókòó kí n má retí ẹnìkan tí ó fún yàn lówó. Ẹni wọ́n jókòó bẹ́ẹ̀ tí Jésù ó fi dé ní sà. But when you are productive, gbogbo àwọn interview tí mo máa ń ṣe ń gbà yẹn, gbogbo àwọn nǹkan tí mo ọ̀fẹ́ mo máa ń ṣe. Our Alex TV yẹn àná de ordinary owó data gan mi ò ní gbàgbé ní ìbéèrè because I'm still growing. Even till today mo máa sọ pé Alex TV bá fẹ́ gbé mi wá sórí topic láṣiṣẹ́ lórí topic, I won't charge him a dime. Because when I started building this page, he was one of those who normally invite me to come and talk to us about this topic, work on this topic, come and present before this page grows. Free ni. That's why I said even all the private school work téèyàn ṣe ń gbà yẹn téèyàn ṣe jámọ́jámọ́ kiri àtúnṣe máa kọ́wọ́ ra data náà ni.
to some people ngbà yẹn àmọ́ tá à ń ṣe tí ò bá ń ṣe pé Facebook tó ṣe pé kò monetize Nigerians tó ń fún wa ní problem we know kódà every time tí n bá cash out ní n bá máa ṣe give away lórí Facebook every blessed time tí n bá ti tó bá yẹ pé Facebook mi mo ti rí monetization mi ṣe n bá ní percentage tí n bá máa high mark for monetization for give away but we know that God will help us. One day we will get there. So please add value to yourself. Is there a vision that you are thinking in your heart? Forget about gbogbo àwọn tó ń ṣe ẹ yẹn. If you are a woman, this show is for a woman. Ni mo ṣe ní ibo lo belong sí. Thank you for the rose on Facebook. Do you belong to the version of àwọn obìnrin tó ń sọ pé ẹ ṣe báwọn kan náà ń ṣe? Àbí the version of àwọn tó ń sọ pé we are ready to repent? Bí ibo lo belong sí? Táwọn tí wọ́n sọ pé àwọn tó ń sọ̀rọ̀ igan they are worse than kanikan, they are worse than kinikan. That is a woman who is adamant. That's a stubborn woman. That's a woman who is not ready to change her ways. Wọ́n léèyàn kan gbòdo oníṣẹ́ bí ẹni tó gbòdo tó sọ pé nìkan gbòdo ṣe bọ́ọ̀ náà mọ́ gbòdo. So òdo gbígbà lẹ́yìn fi ń ṣọlá. Òdo lẹ fi ń ṣọlá, failure lẹ fi ń ṣọlá. Àbí ṣé tọ́wọ́ bá gba 1/50 ṣé wọ́n nìkan pàtẹ́wọ́ fún un ni? That's a failure. Nǹkan tí ò dáa tá a bá establish pé kò dáa don't support it even tó o bá ń ṣe don't legalize it because n tó o sọ yẹn o ò metí ọmọ tí ó ta sí bíbélì ní ẹni tó bá mú àwọn ọmọ kékeré ṣẹ̀ ó ló dàbí ká so ọlọmọ lọ́rùn ká lọ rèé jù sókun àwọn ọmọ kékeré tí bíbélì sọ ń bẹ̀ yẹn kì í sàn ọmọ pínín síta ṣẹ̀ṣẹ̀ ń bí those that are young in faith if you are an adult you have power and control over your heart even kó o ti born again ti pẹ́ you have control you have grown in your spiritual life kò sí téèyàn kan lè sọ tó máa affect mind yẹn débi pé wàá wá lọ dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni tó ṣẹ̀ṣẹ̀ born again lánàá tó ṣẹ̀ fàyè ẹ̀ fún Jésù tàbí tó ṣẹ̀ ń grow nínú ẹ̀mí tó wá ní ẹnìkan ọ̀yàwó ilé ni wọ́n lọ ka mọ́nu yàrá bachelor tẹ́ wá ní àwọn tó ń sọ̀rọ̀ yẹn náà burú ju ẹni lọ what are you insinuating what are you insinuating o mọ̀ pé àwọn kọ́mẹ̀ntì yẹn tẹ́nìkan bá lọ ka kọ́mẹ̀ntì yẹn tó bá screenshot ojú ẹ ò lè tí ọmọ ẹni yẹn bá mú ẹ wálé gẹ́gẹ́ bí ìyàwó ó máa ìyá yẹn á bọ́ sí òhò gbàdúrà fàdúrà lé ẹ lọ ni pé bí sámọ̀ ti sa tó bó ti ṣe ga sílẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ ló ń ṣèpínyà láàrin ìwọ àtọmọ ọ̀hún. ẹ mọ̀ pé the comment you are typing is a product of who you are is a reflection of who you are. nígbà tó wá táìpù kọ́mẹ̀ntì Mr. Òkìkí Ọlátúnjí thank you sir tó wá táìpù kọ́mẹ̀ntì pé ṣe bá nǹkan náà ṣe ń tọ́jú bẹ́ẹ̀ lọ that means you want to embolden the person that is doing this to continue. The woman that was caught in adultery Jesus told her to go and sin no more. mo lọmọ dẹ́ṣẹ̀ mọ́ kó sọ pé lọmọ tún kàn continue ó ní mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ dẹ́ṣẹ̀ mọ́ ìwọ́ wá dé ìwọ́ wá ní ìwọ́ mọ́dàn lóhùn sórí gbogbo àwọn náà máa ń ṣe jù bẹ́ẹ̀ lọ mọ́dàn lóhùn tiẹ̀ ó ní kó má ṣe bẹ́ẹ̀ mọ́ ni which means is a bad thing a judgement ó yàtọ̀ sí correction. Àwọn míì wà tá a mọ̀ pé wọ́n ní lára tó ṣe pé n tó ń ṣe dáa kì í ṣe pé n tó ń ṣe ò dáa what you are doing is good bẹ́ẹ̀ torí pé ìlara orí ibú tí ẹ ń ṣeun wọ́n ń wò pé bíbí pé kó jáwọn làwọn náà lè ṣe nǹkan òun iná ṣe fẹ́ condemn rẹ that's why we are saying you need the spirit of God you need to be on the right side. Gbogbo àwọn ẹgbẹ́ àfìyàjẹ́ tó bá darúgbó á ní lára àárẹ̀ bàjẹ́ lọ́dún títí ń da leave that ẹgbẹ́ don't belong to them that's why I say where do you belong. Ẹ fà àwọn ẹgbẹ́ burúkú yẹn sílẹ̀ ó ń bà wà rere jẹ́ ó ń bà wà rere jẹ́ don't be among them. Ẹ wo mo ti sọ́rí lórí TikTok pé ológo máa ń dárìn ni tó bá mọ̀ pé a time will come in your life whereby you need to sit down alone because people don't just believe in your vision. And one thing about God is that God is so wonderful to the extent that tí Ọlọ́run bá fún ẹ ní assignment he will give you tools to work with he will give you people to work with you don't have to know them physically. 80% of people who are supporting me today I've never seen them in the real life and they are keeping in touch getting in touch every day putting me on the right path guiding us. But when you sit down you want to associate with people fẹ́ kán rí ẹbí pé fẹ́ wà yìí fẹ́ dá wà kí ló dé tí wòlíì fi sọ fún woman yẹn jọ yẹn wípé tó bá ti lọ yá ìkòkò tó fẹ́ da òróró kó ti gbogbo ilẹ̀kùn ẹ̀. He said lock your door that means don't welcome distraction don't allow any distraction lock your door
ó ní kó máa da òróró yẹn sí àwọn kòkò yẹn ìgbà tí gbogbo kòkó tó kún òróró tó dá. tí ò bá lọ́ọ̀kì dọ̀gẹ́ bí prophet ṣe sọ ibẹ̀ làwọn neighbor rẹ̀ ó sì mọ̀ wá kí ìyá alágbájá sẹ́ wà pa bó lọ́jà àná ó lè má rí mírèkù yẹn ń jọ yẹn. tó gbogbo àwọn ọ̀rẹ́ ẹbú wọn ọ̀rẹ́ mi lágbájá kan tí ò sẹ́ asárédé gìlàgìlàgìlàgìlà á ní lágbájá báyìí òun àti ẹ̀já wa lọ bó ń bù ìwọ náà fúnjà girigirigiri wàá gbàbẹ̀ lọ Mr. Sikiru thank you for the rose wàá dìde gìjàgìjàgìjà wàá gbàbẹ̀ lọ ẹni tí ò sẹ́ tí ò rò ẹ́ ẹni tó ní owó abájà o mọ̀ bóyá destiny ẹ̀ pàtì ẹni you have inherited somebody else's enemy torí pé o ti kó bá rẹ̀ báyìí. Be ye transformed. Bible says come out from among them and be ye separated. Jáde kúrò láàrin wọn yóò sì nù gbéraga sórí gbogbo ọtá lọ́n gbéraga ń gbọ́ ọlọ́run bá ṣe tó di become a better person fúnra wọn wọn mọ̀ wá. ọ̀pọ̀lọpọ̀ wa la sì ní opportunity. I told you I started with this phone 3G ni bó ṣe wà kó lè ṣe live stream torí network ẹ̀ 3G. This is the phone I started with. ọlọ́ngbọ́ these 2 devices I'm using right now they are gifts in sì tọrọ rẹ̀ torí mi tọrọ nǹkan. The way I was brought up I have learned how to make use with what I have. Sincerely people started seeing the need. níjọ́ tí mo sọ̀rọ̀ phone yìí device yìí fún wa pé this is a gift from one of our fans tí gbogbo wa fi pray fẹ́ ẹni yẹn díẹ̀ mú mi lórí WhatsApp lórí fóònù tó ti fọ́ lójú ìná ni pé àwọn wo fídíò mi kan ní orí YouTube pé fídíò yẹn ò tán ò parí bókàndéédé cut lójijì ni mo ní àkànmọ́bínú pé live stream tí mo ṣe ní orí Facebook ni pé mo dẹ̀ download ẹ̀ ni mo gbé sí orí TikTok. a ní kí ló dé tí mi lè pé mo download ẹ̀ ni mo gbé sórí YouTube wọ́n ní kí ló tí mi lè máa go live on both YouTube and Facebook at the same time. wọ́n ní that means I will need more devices. But the other device tí mo ní is 3G so I have to make do with what I have. He said how much do they sell device? That's how he sent this device to me because wọ́n ní àwọn fẹ́ máa wo both YouTube and this thing at the same time. And I said this story the day I came to launch the device say this is it. No matter how big or small a gift is, it is a gift. When we say a gift, what we didn't pay for, we have to appreciate it. Bẹ́ẹ̀ bá jókòó tá à ń retí ijọ́ tí Rome fẹ́ build in one day irú ẹni yẹn wọ́n kàn máa wá wọn máa sá lọ ni kò ní sẹ́ni tí ó dúró ó máa ń ní value tọkùnrin á rí tí òfin ní fẹ́ let go of you. So change your circle, change the people that don't have ẹ mọ̀ dúró sẹ́gbẹ́ àwọn alábòsí. àwọn obìnrin kí ni yẹn dẹ̀ kọ́ mọ̀ fún wọn wọ́n á mọ̀ pé ìyá alágbájá yìí irọ́ ló ń pa o wọ́n dẹ̀ tún máa support ẹ̀ against ẹnìkan wọ́n dẹ̀ tún máa embolden ìyá alágbájá yẹn. Unfortunately ìwà burúkú yẹn náà ló máa tú wọn ká. ẹ lọ wo gbogbo àwọn ìyá tó máa ń ṣàbòsí especially àwọn àǹtí àdúgbò tó máa ń kọ́yàwó lé sọ́kọ wọn ẹ rí wípé wọ́n máa ń jà túká ni. tó o bá ti níyàwó tó bá ti ń hùwà burúkú tó bá ti lè ń láǹtí àdúgbò majority àwọn àǹtí àdúgbò yẹn wọ́n sì ń lé ọkọ. àwọn young wife àwọn ni target wọn. àwọn young wife tó ṣẹ̀ máa rí lánàá tó ṣẹ̀ máa rí ìjẹta àwọn ni target àwọn àǹtí àdúgbò yẹn. àwọn àǹtí àdúgbò yẹn wọ́n tán o wọ́n wà máa ṣe wọ́n bí àǹtí mi and they are not related. nígbò bá yá oní ọmọkọ ń pọ̀ púpọ̀ pé èló lọkọ rẹ mọ́ fún olówó ọbẹ̀ oní ọba ní iye báyìí ni yóò bá ní ọ gbọ́dọ̀ gba iye báyìí mọ́ iye báyìí ló mọ́ gbà ń tóun lẹ́ni tí ò rẹ́ ni fún lówó tó ṣe pé tó bá ti rí toothpick kan hélẹ̀ báyìí tó hé tó fi sẹ́nu yóò lóun ṣẹ̀ṣẹ̀ jẹ náà mọ̀ tán ni yóò lóun ṣẹ̀ṣẹ̀ mú mílíìkì tán ni ó ti fojú kagolo mílíìkì ní ìsìn ní èwu yín ẹnu mi yóò sì sọ fún ọ pé bọ́ọ̀n tí mu mílíìkì tán lóde yìí ìwọ̀n owó tọkọ rẹ ń fún ọ tẹ́jọ́ fi ń rọ̀ fún ẹ̀ bí ó ṣe kó bọ́ọ̀lù. At the end of the day àwọn àǹtí àdúgbò yẹn náà máa lọ máa dó ọkọ ẹ lẹ́yìn lórí pé jẹ́jẹ́ rẹ lọ́gọ̀. ọmọ obìnrin tí wọ́n máa ń lọ sí saloon láti lọ ṣe irun sọ̀rọ̀ mi yé yín tẹ́ bá fẹ́ gbọ́rọ̀ àwọn obìnrin ẹ máa re saloon. TikTok keep sharing and keep tapping. Please share this live stream and gift me. tẹ́ bá lọ saloon níbi tí dàbí mo ṣe dání Miss Ọmọlọ́lá irọ́ nípa o kò rẹ́ni fóun lówó iye tí ìwọ̀ ná fún ohun tó bá rẹ́ni tí ó fún ìdajì rẹ̀ yóò mọ̀ sọ pé ni. saloon ibẹ̀ náà tí máa ń rojọ́ làwọn obìnrin tí máa ń rojọ́ jù. ẹni tó ń kọ rẹ̀ fi Bentley gbé wá saloon àtẹni tí wọ́n fi Jeep gbé wá àtẹni tí wọ́n fi Camry gbé wá àtẹni tó fẹsẹ̀ rìn wá àtẹni tó gun kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ bù àtẹ́ńgọ̀kadà wá gbogbo wọn bá bẹ̀rẹ̀ ẹjọ́ iye báyìí lọkọ tèmi ń fún mi iye báyìí lọkọ tèmi ń fún mi.
irọ́ sì ni bí ó ṣe kó bọ́ọ̀nù ọlọ́mọjà arógun àkóbá ọkọ rẹ̀ hùn kódà òní ò padà gbà á tọ́rọ́ ti mọ̀ pé òun ti kọ́ oníkọ̀kúkọ̀ ìkọ̀kúkọ̀ tó sì kọ́ ọ̀hún ó ti mọ̀ pé wọn náà ti ń ṣàmúlò ìkọ̀kúkọ̀ ọ̀hún so ó ti mọ̀ the state of mind of your husband ó ti mọ̀ pé ó ti bẹ̀rẹ̀ sí ní frustrate husband yẹ òun ó wà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tó bá yọ̀hún yóò ti mọ̀ fojú sáìtì ọkọ ẹ ìwọ ò sì ní mọ̀ ìwọ rò pé normal ló ń ṣe òní mọ̀ pé ó ti kó bá rẹ at the end of the day ó lọ́mọ àwọn àǹtí àdúgbò náà mọ́ padà gba ọkọ ọrú ọ̀ báwọn tó bá ti níyàwó lé tí bá ti ń ṣàìgbọràn tí bá ti ń ṣe àwọn àǹtí àdúgbò ni tó bá fẹ́ràn rẹ̀ àsobìnrin mọ́ ṣe àǹtí àdúgbò kankan mọ́ gbàdúrà mọ́ ṣàdúrà mọ́ sì láwọn ẹgbẹ́ pé mọ́ bìlọ́ǹgì sàn ẹgbẹ́ pé kí ni ó ṣe fún ọ kò sí tí ó ṣe wọ́n mọ́ padà kó bára wọn gbẹ̀yìn ni at the end of the day ìjà ni ó padà tún ká fún díẹ̀ yìí ìrònú pìwàdà repentance òun ni kókó òrìn àjò sọ̀rọ̀ mi ti ń yé wa bẹ́yẹn so nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tí gbogbo wa ń rí yìí ó expose a lot of secrets that we wouldn't have even imagined but God is great and the lesson tá a máa draw out of it òun ló ṣe kókó tó ṣe pàtàkì tí mo fi sọ pé àwọn obìnrin tó máa ń poison ọkàn ọmọ against bàbá wọn stop it tí ọlọ́run bá ní bàbá yẹn á jẹ́nu àwọn nǹkan yẹn ọlọ́run mọ bí ó ṣe ṣe it is not in our own power mi sọ mọ́hùn mi Ògúnṣọlá àjẹgbodò ń wẹ́ni kúnra bẹ́ẹ̀ ni opportunity tó ní òǹgá ń wá ọkọ rẹ tó ní mọ́ fún ọ ní 10,000 lọ kó tí níbo ló ṣe wá manage 10,000 láyé tí nǹkan ti wọ́n yìí tó nǹkan bá rẹni tí ó fún ní 3,000 yóò mọ̀ sọ pé ni tó wá ní tó bá ti fún 10,000 ṣe ni kọ́ ọ̀dàlù kọ́ fún lù lójú báyìí torí pé ọlọ́mọjà àdáràn ọlọ́mọjòrí wọ́ gbàbọ̀dẹ̀ kò sí tọ́kànyàn kankan lé yín gbogbo tí a máa ń rojọ́ òun ṣe é ráwọn obìnrin tí wọ́n máa ń hùwà burúkú òun ẹgbẹ́kẹ́gbẹ́ ni wọ́n bá ti rojọ́ fúnra wọn ìyóró fún àbọ̀mọ̀ ṣe máa ń ṣe nu ìwọ̀n ọkùnrin wọn mọ̀dá gbogbo èèyàn ló mọ̀ wípé nature ọkùnrin kò lè dúró tòbò kan ìyẹn ò sí nínú téèyàn ṣẹ̀ṣẹ̀ fi ń ṣàbòsí ọkùnrin gbogbo ọkùnrin ni and it doesn't mean their demand bọ́lọ̀ ń ṣe dánu bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ń ṣe dánu kò dìgbò bá mẹ́jọ sọ ẹnu tó ń rojọ́ àfọkùnrin tí wàá rí ò bá dá ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wàá rí ọ̀dá igan ó ti rí tẹ́lẹ̀ probably bóyá nítorí wípé nǹkan kan tó rí lọ́wọ́ ẹ̀ ló ṣe tẹ̀lé one problem tóbìnrin máa ń ní ni pé àti a bá nífẹ̀ẹ́ obìnrin èé nífẹ̀ẹ́ wọn that's one of the problem we have as obìnrin ṣe rí àwọn ọkùnrin tí wọ́n nífẹ̀ẹ́ wa yẹn àwọn èé nífẹ̀ẹ́ wọn èé táwa nífẹ̀ẹ́ tó ṣe pàwọ́ la nífẹ̀ẹ́ bóyá due to àwọn logistics kan ó lè má jẹ́ material things love gan o ṣùgbọ́n gbogbo obìnrin àgbáyé ló ní ẹnìkan tó fẹ́ràn rẹ̀ gbogbo obìnrin àgbáyé ló sì ní ẹnìkan tó fẹ́ràn bẹ̀ẹ̀mí wá máa ń sọ pé tó bá jí obìnrin ẹni tó nífẹ̀ẹ́ rẹ ni kó consider above ẹni tí wọ́n nífẹ̀ẹ́ because ọkùnrin tó nífẹ̀ẹ́ rẹ hùn ìfẹ́ rẹ tó ní yọmọ ṣe dáadáa sí ọ kò nífẹ̀ẹ́ wàhálà fún ọ tó bá yá ìwọ náà mọ nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe pé tí wọ́n nífẹ̀ẹ́ ìwọ lọ sákójókójó sí lẹ́yìn yóò padà frustrate ìwọ lọ́mọ sponsor relationship so that's the problem àwọn ọkùnrin tí wọ́n máa ń nífẹ̀ẹ́ wa àwọn efẹ́ nífẹ̀ẹ́ wọn Mr. Shola putun add get the person was unable to okay ofeni Mr. Shola I've picked your call that you should check your network so if you want to join me you can send request so àwọn tí wọ́n máa ń nífẹ̀ẹ́ wa làwọn efẹ́ nífẹ̀ẹ́ TikTok ẹ̀yin tó bá fẹ́ join me ẹ send the request because we are almost done with our point. That is what we are saying. tó o bá dẹ̀ ti mọ̀ pọ́kùnrin kan hùwà burúkú má wulẹ̀ fẹ́ torí bí ó ṣe máa ṣe lọ́nu kò ní ṣe ń jì bó ṣe máa ṣe lọ òun nìyẹn tí ò bá ti tẹ́ ẹ lọ́rùn ọkùnrin what you see is what you get tó o bá ti ń fọ́kùnrin tó láhùn jíìpù bí ó ṣe láhùn náà bọ́ bá délé rẹ̀ kò ní ṣe ń jì tọkùnrin bá dáa ó dáa ni ẹ sì yé tọrọ nǹkan tí tọrọ yẹn ó máa ń downgrade yín ni it will downgrade you as a woman stop tọrọ nǹkan ẹ yé tọrọ nǹkan mọ́ fún mi ń gbá fún mi láwo you downgrade yourself ẹ má jẹ́ kẹ́ onígbèsè kankan wá sìn ní gbèsè nígbà tí ọkùnrin tẹ́ ń fẹ́ tó wà ń bẹ̀ it speaks the wrong thing about you it speaks the wrong
nothing about you tí wo obìnrin gan bá tó tán fúnra rẹ̀ tó bá wà okay ọkùnrin ò ní mọ̀ bẹ̀rù àti wá kí ọ kò ní bẹ̀rù àti pè ọ́ lórí aago pé how are you torọ́ mọ̀ pé tó ń bá pè ẹ́ ní ìsìn owó ló tún kù tí ó mọ̀ béèrè. Mr. Olamide Peter, you say you want to join on TikTok. Ṣé ẹ wà lórí TikTok ni? Are you on TikTok? What's your name on TikTok? Maybe I can invite you. Àwọn international name làwọn èèyàn ń jẹ́ lórí TikTok. Ẹ̀yin TikTok, please gift me o. Gift me. Okay. Any lady asks money from her, what is she asking for? Ebi mo ti sọ pé ìwọ tó bá ti gbowó ọkùnrin wàá gba okó náà bẹ́ẹ̀ ni. Stop. Mr. Tope, comment yín yẹn mi rí kà. Miss Yetunde Latifat, you said you're on TikTok too. Send request. Ṣé ẹ rí kíní níbi TikTok níbi apá left lẹ́gbẹ̀ẹ́ báyìí. Ṣé mọ̀ wípé apá right nísàlẹ̀ ibẹ̀ ni gift wà, share and some other thing. Apá left nísàlẹ̀ ẹ rí kíní kan báyìí tó dàbí orí méjì báyìí. Like the thing is head. The thing is like head wey be like person. Just tap on it. Once you tap on it, then the request will come, then I will confirm it. So that's what we are saying. My dear sister, you are too much. Thank you so much. Give me your TikTok. My TikTok account is Bose the JMK. Náà ni mò ń jẹ́ lórí TikTok. Mr. Shola, request yín yẹn ti drop. Oya network ni. So that is what we are saying. Don't compare yourself. Bible says comparing themselves with themselves, they are not wise. You don't compare yourself with people. Don't say that your husband is giving you this amount, then you want him to be giving you more because somebody has told you something. Ẹni tó ṣe pé running pa, ẹni tó lóun ṣẹ̀ṣẹ̀ jẹ ẹran náà mọ̀ tán tó ṣe pé toothpick tó rí lẹ́nu ẹ̀ yẹn ó rí he ni. So that is what we are saying. The place you belong to is going to determine your character, your behaviors, and everything. And it is not every man that is mentally stable. Some men have mental problems. So please, don't go and associate with somebody who is not up to your standard. Don't go and do that. Mr. Daniel Olami, I love your program. It's hard for women to talk through. You are just thank you. If you remember the late Mrs. Osinachi, there is a place that God will take you to as a woman that not every man can stand you in terms of success. God has given everyone brain, grace according to the measure of faith. Ọkùnrin mi ò develop ara rẹ̀ tó jẹ́ wípé ọpọlọ orí ẹ̀ ọpọlọ ọmọdé ló sì wà lórí ẹ̀ tó ṣe wípé tóbìnrin bá fẹ́ ṣoríire lọ́ndà rẹ̀ báyìí bí kò bàjẹ́ bí kò kàtà ẹ̀ ìní máa ń ṣe. So the fact that you are a successful woman does not mean that you should give in to just any man. Look for a man that will not drag your success in the mood. Mo sọ fún yín, àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé tóbìnrin tó ṣoríire bá fẹ́ wọn ìwọ̀nba level bí tó ṣoríire dé tó fi dọ́dọ̀ wọn iná lóríire rẹ̀ ó wà. Wọ́n ní jẹ́ kó move on, wọ́n ní jẹ́ káyé ẹ̀dá jù bẹ́yẹn lọ. Ẹni tó bá sì jẹ́ pé tó bá yẹ pé Ọlọ́run ń lò, Ọlọ́run dìídì fẹ́ lò, Ọlọ́run nílò rẹ̀ tó dẹ̀ ń ṣoríire tó ṣe pé tó jẹ́ pé bó ṣe fẹ́ràn ṣe ń ṣàtakò ẹ̀tọ́ Ọlọ́run tó ń gbé lọ́wọ́ sókè despite di wípé wọ́n ń dà láàmú Ọlọ́run tó ń gbé lọ́wọ́ sókè irú èèyàn bẹ́ẹ̀ yẹn ìlara ọkùnrin tí kò bá tí wà successful ìlara ẹ̀ ló máa ṣe. So if you're a woman like that, open your eyes before you now say you want to go along with a man. Make sure that the man you are going along with is also a successful man. Tó náà bá ní nǹkan tiẹ̀ bí ó ṣe fẹ́ kí tiẹ̀ bàjẹ́ kò ní fẹ́ kí tiẹ̀ náà bàjẹ́. Bẹ́ẹ̀ tó bá rí wípé as a woman you are successful tó wá ní ọlọ giving fún èèyàn kan tó jẹ́ wípé òun gan náà gan kò ní nǹkan kan bó o bá wúkọ́ ó lè lọ gbéraga bó o bá bẹ̀rẹ̀ ó
lè lóyún tòró tí lówó ló ṣe ń bú òun bó o bá ṣe tòun ó lè ní kinní kan gbogbo bí ó ṣe máa dínà rẹ ayé ẹ̀ ló máa wá ọ̀pọ̀lọpọ̀ àwọn successful women yẹn kì í ṣe wípé wọ́n ṣe àwọn ọkùnrin yẹn but because pé di ọkùnrin ó ń ṣe ìlara oore ayé wọn ó ń ṣe ìlara wọn tó ń ṣe yẹn òun ló fà á tí àwọn ọkùnrin yẹn tán fi ń rojú àwọn obìnrin yẹn láìda kì í ṣe pé àwọn obìnrin yẹn ò dáa so àwọn ọkùnrin míì wà tó ṣe wípé wọn kì í rí olóríire nílé wọn obìnrin tó bá ti lè soríire báyìí ó ti ṣẹ̀wọ̀n nù dákun mọ́ giving fúnrú ọkùnrin báwọn wait for your own level bó bá ṣe wà successful sí gẹ́gẹ́ bí obìnrin ní ó determine level successful ọkùnrin tí ó wà bẹ́ẹ̀ ìyẹn ò sínú ìgbéraga even academics tá a wà téèyàn bá ní first degree gẹ́gẹ́ bí obìnrin tó o bá ní first degree gẹ́gẹ́ bí obìnrin ọkùnrin míì tí ò bá ní first degree tó rọra ní lower qualification ó máa ṣe lára ẹni ó máa ṣe yẹn ò sínú ìgbéraga the only thing ni pé tó o bá mọ̀ pé o wà educated as a woman tó o fẹ́ lọ fẹ́ ọkùnrin tí ò wà educated tó ẹ rí pé bí ò ṣe wà educated tó ẹ yẹn òun náà ti wà successful ní aspect kan he too is successful in a particular aspect even among friends Mr. Eyinju on TikTok of course even láàrin àwọn ọ̀rẹ́ ẹ rí wípé ẹlòmíì tó bá ti dáa fún tán the circle of his friends máa change àwọn ọ̀rẹ́ tó àwọn circle ọ̀rẹ́ máa change why because kì í ṣe wípé ó bẹ̀rẹ̀ sí ń gbéraga sí àwọn old friend ẹ̀ probably bóyá ó ti rẹ́mi ìlara pẹ̀lú wọn tẹ́lẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé life ẹ̀ ò save because ẹlòmíì ò dàgbà nínú ẹ̀mí some people are still very young in the spirit ara wípé kí èèyàn má dàgbà nínú ẹ̀mí ó ní kó máa ṣe lára ọmọlàkejì ẹ̀ toró ní level bíi téèyàn adé nínú ìgbàgbọ́ téèyàn á fi mọ̀ pé tọ́lọ́run bá ṣe oore fún ẹnìkan ní àdúgbò mi ó mì wípé ọlọ́run ń bẹ ní àdúgbò mi yẹn if God has done good to somebody in my neighborhood it means God is in my neighborhood. I am living in a house and we have different apartments and God has done something great to somebody living in my compound. That means God is in my compound. Ẹni wípé tá a bá ń gbénu ilé kan tá a bá ní nǹkan ẹnìkan loss. Nínú ilé yìí tẹ́nìyẹn ní I'm looking fún ọkàn wa. Message tó máa speak sínú ọkàn wa ni pé a thief is around. Facebook, I think we are having some network problem. Ìníyẹn ti change sí 3G. If we can hear me, let's type yes. Ẹ jẹ́ já type yes lórí Facebook tá a bá ń gbọ́ mi. Tí Ọlọ́run bá ṣe oore fún ẹnìkan nínú compound wa, it means God is in our compound. Ó mì bí Ọlọ́run wà ní compound wa. Mr. Eyinju, you say, are you a Sunday school teacher? Yes, by the grace of God. Ó mì bí Ọlọ́run wà nínú compound wa yẹn ni sà. Bẹ́ẹ̀ náà ni tẹ́nìkan bá sọ pé fóònù òun àbí nǹkan kan ń sọnù nínú ilé yìí láti bóyá 2 days ago tẹ́nìkan tún dé tó tún ní òun náà tó ń wá nǹkan tó máa sọ sẹ́mi wa ni pé a thief is around pé olè ti wà láràndì ó mì pé a stranger okay Facebook yes thank you ó mì pé something is a stranger an intruder is around bẹ́ẹ̀ náà lórí tí Ọlọ́run bá ṣe rere fún ọ̀rẹ́ mi ó mì pé God is in our midst ẹ̀mí Ọlọ́run á rí wípé oníkálùkù ó bẹ̀rẹ̀ sí ní máa paramọ́ níbi tí wọ́n bá ti mú nǹkan everybody you start keeping your phone you start keeping your pulse tó rántí ní ẹnìkan lóun rí nǹkan òun wá nǹkan òun ò rí tọrú kálukú mọ̀ paramọ́ bẹ́ẹ̀ náà ló ṣe yẹ ká mọ̀ pé Ọlọ́run ṣe rere fún ọ̀rẹ́ wa àwa náà múra de tiwa náà ń bọ̀ pé fún Ọlọ́run láti rántí ọ̀rẹ́ mi ó mì pé God is in our midst ó mì pé Ọlọ́run bẹ láàrin wa lọ́wọ́lọ́wọ́ nìyẹn. How do I prepare myself also for my own miracle? Is to be happy with my friend. Ẹni tó mú nǹkan rẹ̀ nínú ilé, báwo làwọn yòókù ó ṣe prepare kí wọ́n má mú nǹkan wọn? Is to start keeping their thing safe. Now, Ọlọ́run ti ṣe rere fẹ́nìkan nínú ilé, báwo lèmi náà ṣe prepare fún rere mi? Is to be happy with ẹni tí Ọlọ́run ṣe rere fún. That is just the explanation. Bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá sọ wípé ẹnìkan ti ṣe rere tó ṣe wípé inú tiẹ̀ ló bàjẹ́ sórí wípé tiẹ̀ ti bọ̀ Mr. Eyinju on TikTok you say unfortunately people don't know that of course that's why I say seek knowledge ẹ wá ìmọ̀ if God has done good for somebody in your neighborhood it means God is in that neighborhood Ọlọ́run wà ní àdúgbò yẹn nìyẹn
God is there. Intensify your prayer. Má wulẹ̀ fọlọ́ ọlọ́lá tọrọ. Bó o bá fọlọ́ ọlọ́lá tọrọ, fẹ́ẹ̀kì nu, wọ́n bá ti ń wo tẹni ẹlẹ́ni fẹ́ẹ̀kì nu. Tí ẹ lónìí kọ́ ló ń ṣe fún ọ, ọ̀tọ̀ lógo oòrùn, ọ̀tọ̀ lógo òṣùpá. Gbogbo kọ́ tí mo fẹ́ gbé lórí Facebook, nẹ́tíwọ́ọ̀kì ò jẹ́ rí kankan gbé. Èmi nìkan mò ń dá rojọ́ mi àtàwọn tán wà tán wo live stream mi. Honestly. Àtàwọn tán wò mí, mi rí request gbé lórí TikTok, mi rí request gbé lórí Facebook. Prince Dejani, you are a great counselor, different from his leaders. We thank God. Mr. Oluremi Kehinde, any of your and Emi, Mama Buwala Bani. If you see me in the real life, you will not know that I talk. I'm very quiet too. Sincerely, I'm very quiet in the real life. Unless in Bawalo is clean by Mama Buramura. You are a God sent. Keep it up. The Lord is yours. Amen. Thank you so much. So, I just joined your TikTok from Facebook now. Okay, Mr. Jamun Lawal. You are welcome, sir, on TikTok. Please power tap and share. And please gift me. I'm telling you about the live stream. Not they gift you on TikTok. So, ọ̀pọ̀rọ̀ òkun àgbọn o, ẹ jẹ́ ká ṣàṣàrò lórí ọ̀rọ̀ yẹn. Ẹ jẹ́ ká ṣe àṣàrò lórí rẹ̀. Ìwọ obìnrin tó bá mọ̀ pọ́kọ rẹ ti sì o. Pé kẹ́ ẹ dáríjì ra yín. Ṣùgbọ́n tó bá gbé sẹ́mi pé ẹ ń gbà bá dàgbà ló fìyà jẹ, wàhálà irọ́ ni. Òfútù fẹ́tẹ̀, òyìnbó lè rọ sàn mọ́ gbà kọ́ lajúlẹ̀ kọ́ mọ́ fìyà jẹ bá bọ́n. Sàn mọ́ gbà. Sẹ́ẹ̀lì ọkàn ti ẹ̀gán. So the best thing to do, and many of the things tí àwọn obìnrin bínú sí yìí, it was because of their ignorance. It's not as if these men are wicked. That is their nature, but we were taught the same way. We're a different thing. Nǹkan ọ̀tọ̀. Ẹ wo àwọn Christian people nísìn, àwọn kan nísìn. You know, we have so many tribes of Christianity. Gẹ́gẹ́ bí Israel ṣe ní 12 tribes. Give me on TikTok, oh, just like Israel have 12 tribes. Only one nation, 12 tribes. So àwọn Christian mi sì believe pé bóbìnrin bá wọ ṣòkòtò yọrọ àwọn àpáàdì. Àwọn mi sì believe báwo. Àwọn mi believe ìdámẹ́wàá. Àwọn mi èsì san. Àwọn Church of Christ, they no dey pay ìdámẹ́wàá. They are also a tribe. We are all of us are working towards heaven, because salvation is the most important thing. It doesn't matter where you come. That's why cross is having 4 sides, whether from the south, from the north, from the east, from the west. Just come to the cross. Àwọn Redeem sin, their own style is different from Sele or Kerubu and Serafu. There are some churches wọ́n borí ń bẹ̀. Téèyàn bá ti jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà, the rest is additional. We are one nation of Israel heading to heaven. We have 12 tribes, a whole complete 12 tribes. So we cannot say that somebody should come and do what we are doing, but the only direct command given to us in the scriptures, let us do it. And that's all. As long as they obama gbegbe ayé tó burú tí ò dá, then God is with us. So tó bá ṣe jẹ́ pé mo rí kọ́ ọ̀gbẹ́sìn ni àbá tẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn míì. Anyway, network wọn ti stable padà lórí èèyàn kan gift mi sìn. Network wọn ti stable padà lórí Facebook fún àwa tí a bá fẹ́ join. Mr. Stephen, ó dà ń pẹ́yìn lẹ gift mi sìn lórí TikTok. Thank you so very much, sir. God bless you. Daddy Oyedeji, thank you for sir. God bless you, sir. So, ẹ jẹ́ kí a lọ sinmi o. We have been on this live stream since ó ti máa over 2 hours. Tí ó bá ti fẹ́ pé 3 hours lọ. Àwọn kan join wa, wọ́n lọ wọ́n bọ̀, wọ́n lọ wọ́n bọ̀. So, thank you so very much. I might end this live stream right now. The battery of one of my devices is running down. So, what are the payment close? Let me see 2 or 3 gifts running on TikTok. You've made it right. I feel you. Thank you. So, wow! Thank you for the love. Someone just rolling a gift now. Let me see. Everybody, please connect. Gabadin, everybody, please connect with Gabadin. He just gave me 100 coin. This is great. Everybody, connect with Gabadin on TikTok. Tap my views. Tẹ́ bá ti rí number of views mi yẹn. Tẹ́ bá ti tap figure yẹn.
ó máa gbé list àwọn top viewers mi wá. Gabadin is my number 1 on my top viewers now. Everybody please connect. Ẹ máa connect pẹ̀lú Gabadin is my number 1 on my top viewers. Connect with him. So all of us watching me on TikTok now, we must have become Gabadin follower. Let's go, please. And how do you do that? Tẹ́ bá ti tap, tó bá ti gbé top list yẹn wá fún yín top viewers. Number 1, ẹ rí Gabadin. Gabadin ti di number 2. And let's connect with Gabadin first. Tẹ́ bá ti click, ẹ máa click follow. Tẹ́ bá ti click follow yẹn, ẹ tún máa wá click following again. Ẹ máa lọ unfollow. Tẹ́ bá ti unfollow, you now follow him back. So automatically you have become his friend. So gbogbo yà wá tá wà lórí live stream mi báyìí gbogbo wa ti gbọ́dọ̀ make friend with Gabadin. If Gabadin does not see that you have followed, he should not follow back. Ṣàlàyé mi ti yé wa, that's the logic. Tí Mr. Gabadin yìí bá dórí page wọn, wọ́n bá rí pé nìkan ò tí ì follow wọn, báwo náà ṣe máa mọ̀ pé o ti follow àwọn, wọ́n máa rí option follow back níwájú. That means the person has followed you, you should follow the person back. Ẹ̀tẹ́ ìbá rí option follow back tó ṣe bí ordinary follow lẹ́rí ìyẹn Mr. Gabadin ẹ má follow ẹni wọn náà follow yín nù báwọn. Bẹ́ẹ̀ gbogbo àwa tá a wà lórí TikTok mi sìn, let us follow Mr. Gabadin because he has gifted me. If you too want to grow your follower, he too will follow you back. Tá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn in the next 1 week gbó everybody máa make a number of views tó ń tẹ́ follower tẹ́ need láti máa go live. Miss Badmus, you are welcome on Facebook. This is Temple of Truth. Ṣọ́rọ̀ mi yé wa now, let's connect again. Gbogbo wa ti connect mọ́ Mr. Tolulope already. Thank you for the coins. Thank you so much. So gbogbo àwọn tó ń gift mi lórí TikTok yẹn ẹ jẹ́ já connect with them. Ẹ lọ wo àwọn top views mi number 1, number 2, number 3. Let's connect with them. Let's go please. And let's power tap. Thank you for the love. Oh, please. If you want to grow your TikTok page, it's a very simple thing. You can't be burning your data without making money out of it. Please, grow your page. 1,000 péré lẹ need lórí TikTok. Once you have 1,000 péré, you can go live and people will give you. In fact, if you have your follower that is complete and you want to go live, you can tell me, I will come and buy gift for you. Bó tẹ̀ ṣe roast méjì mẹ́ta, I will come and gift you. In fact, Miss Aitano tán kọ́kọ́ gift mi lórí live stream yìí wọ́n ti sọ fún mi pé anytime tí má ti fẹ́ go live kí n máa sọ fáwọn pé jọ́sìn bá ti fẹ́ tún go live on TikTok kí n máa jẹ́ káwọn mọ̀ tó mo dẹ̀ ti sọ fún wọn pé in 20 minutes time I'm going live on TikTok. She was the first person to gift me that abẹ̀rẹ̀. So you don't have to even know somebody. Téèyàn bá kàn lọ on the streets of TikTok tó kàn rí pé ń ṣe live tó kàn dúró for 10-15 minutes just to watch you. He can just decide to gift you. Hello, good afternoon. Facebook, you have joined. I've picked your call. Someone has joined us on Facebook, but we can't hear the person. Network ti já wálẹ̀. It's not me, it's network. Device tí mò ń lò fún Facebook yìí, battery ẹ̀ ti ń go down, and there is light presently, but I wouldn't know if I can just connect. TikTok, let the gifts start rolling. Oh, let it start rolling. Let it continue to roll, please. It's very important. So I've connected the device. Multi-connect device. Now that's what we are saying. So grow your TikTok. Grow your TikTok. TikTok is the fastest app that makes you to grow as a content creator or as a blogger. Facebook has its own advantage too, but TikTok here you can easily make your money. Kì í ṣe pé TikTok yẹn mọ̀ fún yín lówó gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ o. Ẹ mọ̀ go live, people can gift you. Bẹ́ẹ̀ lórí Facebook kì í ṣe pé àwọn èèyàn ò lè gift náà, but gbogbo àwọn gift tí TikTok máa activate fún yín automatically. Facebook kò lè activate automatically, especially when you are in Nigeria. Irú mọ́mí tí mọ́mí Saitano sìn, assuming pé mo ti ní star lórí Facebook náà ti máa ra star fún mi. Níṣẹ́ kan fi wá TikTok wá ra nǹkan fún mi Facebook níbẹ̀. Facebook kò activate gift fún àwa Nigerians. So wọ́n dẹ̀ máa sọ fún mi pé àwọn èèyàn máa ní kí n máa pin ní account mi sórí Facebook. Facebook tún ti yọ pin option mi ní pin option. Torí ẹ̀ ni mo ṣe fi support link sí orí caption lórí Facebook. Mo dẹ̀ ti ráwọn credit tó ti wọlé which I'm going to acknowledge after this live stream. Ṣó yé wa because
káró sọmọ di káró di má sọ kídi o mọ ti gbófo ni tẹ́ bá ra star fún yàn that person will convert that star to money owó náà ní Facebook máa fi ló máa convert star yẹn sí fún ẹni yẹn so owó tó máa já nínú ATM card yín tẹ́ ẹ lè kúkú send ẹsẹ ẹni yẹn directly. Mr. Olamilekan sọ pé I'm a Muslim but some of what you preach goes along with my religion. I so much value you. Thank you, sir. So ti yé wa bẹ́ẹ̀ yẹn fún àwa tí a bá jẹ́ upcoming data tí wọ́n ní ìsìn débi pé before you buy data ní ìsìn yìí before you know it wọ́n á ní data ẹ̀ o ti lò tán owó la dẹ̀ fi ń rà so if you have a means of making money please do. Then on TikTok continue to type BMF be my friend. Be my friend. Ẹ máa type ẹ̀ sí comment section if you are not gifting tẹ̀dẹ̀ feel pé ẹ need follower 1,000 follower péré lẹ need èmi báyìí mo ti ní close to 30,000 follower tẹ́mi ò tiẹ̀ mọ̀ wípé ó sì yẹ kí n máa go live on TikTok bọ̀dá kan ni mo kàn déédéé jáàmù live stream wọ́n jọ kan táwọn náà dẹ̀ ní síìlì pé káwọn èèyàn kí wọ́n máa make nǹkan ṣàmọ̀ pẹ́ lómi yóò máa make nǹkan kò ní sọ fún yín kò ní jẹ́ ẹ mọ̀ wọ́n á kàn wá sọ gbogbo ẹ̀ di bàbàrà bí wọ́n máa yé le àwọn yẹn ò máa yé le sóyè wa so ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí á grow TikTok page wa grow TikTok máa ń lá data bet ó wà profiting sóyè wa so ẹ type BMF ẹ̀yin tẹ́ bá mọ̀ pé nídìí ọ̀rẹ́ so gbogbo àwọn tó ń type BMF yẹn which is be my friend ẹ rè mọ̀ connect wọn ẹ rè mọ̀ follow wọn báwọn nígbà bá fi ṣe bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì you will have your 1,000 in fact mo èèyàn kan wà gan tán ní kò tí ì make it tó 1,900 and kinní kan ni wọ́n ní TikTok ti activate live stream live kinní fún àwọn èèyàn dẹ̀ láwọn èèyàn lára tó ṣe pé tí o bá ní gift wọ́n á ra tó bá ní gift option wọ́n á ra gift fún ẹ gbogbo ìgbà tí mi kì í wá TikTok gbogbo àwọn tó ra gift fún mi gift wọn kò ní fọwọ́ bá mi bí bá jókòó sí. So when you go live, people will gift you, especially when what you are saying is meaningful. Tó bá dẹ̀ jẹ́ pé nǹkan náà ló ń kọ́ àwọn èèyàn, bóyá òun kọ́ wọn bó ṣe ń dáná, òun kọ́ wọn bó ṣe ń ránṣọ, òun kọ́ wọn bó ṣe you are just showcasing your talent. People will gift you. So lórí TikTok yẹn ẹ máa type BMF, be my friend. So everybody go and follow. Ẹ lọ follow ara yín. Follow. Before you know it, you have made more than 1,000 and your live option will be activated. We make use of the present opportunity. Nísìn we don't know tomorrow. Ó lè dọ̀la nísìn kí nǹkan míì tún dé yàtọ̀ sí TikTok. Bẹ́ẹ̀ tó wúlò fún wa lọ́wọ́ sìn la máa make use of. A ti parí lecture tá fẹ́ ṣe lẹ́rí pé mo ti mú mi. A ti parí lecture tá fẹ́ ṣe mi ìdẹ̀rí kọ́ píìkì ó dà pé nẹ́tíwọ́ọ̀kì ò tiẹ̀ ọ̀ràn wa ń sẹ́ lónìí. So bó ṣe jẹ́ nu mo tẹ̀ tí ní tí má ti ṣe first withdraw mi lórí TikTok màá dìdì wà kọ́ wa ni. So you can't be on TikTok and you will tell me that you are not making money. I've told you that all my friends are doing something. Lọ́rẹ̀ẹ́ ọ̀lẹ gbogbo àwọn ọ̀rẹ́ mi they have one or two things they are doing. Torí tó o bá lọ́rẹ̀ẹ́ ọ̀lẹ kò ní jí o sinmi jojúmọ́ ní ọmọ níyàn òun ti ẹ̀fẹ́ ra data òun ti ẹ̀fẹ́ ra kinní kan mi èmi ò láìkí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn kéèyàn má lè take care fundamental needs obìnrin for that matter. O fẹ́ ra páàdì o fẹ́ rọṣẹ́ ẹ̀wẹ̀ o fẹ́ ra àwọn nǹkan pẹ́pẹ́pẹ́. Do you know that if you can afford all of those things the kind of man that will come your way will even be somebody who can give you more. Wàá wá rí pé n tó lè ṣe fúnra rẹ ẹni tí Ọlọ́run ó mú wá sọ́dọ̀ rẹ á tó wá jẹ́ ẹni tó ṣe wípé he will even do more for you. Bẹ́ẹ̀ n tó lè dá ṣe fúnra rẹ ẹni tí ò ní fún ọ náà lọ́mọ rí torí lọ́wọ́ ẹni tí ò ní náà láti gbàfẹ́ tó ní. And tí ò ní yẹn the person that does not have àgbà kékeré ọwọ́ ẹ̀ àfẹ́ tó ní orí bí pọ̀ sí torí ìwọ lọ wà productive. It's like bó ṣe rí nìyẹn. So TikTok be typing BMF even if you are not gifting. Ẹ rí i pé gbogbo àwọn tó ń gift gbogbo wọn la treat specially pé kí gbogbo wa lọ rè follow wọn. But if you are not gifting kò ń ṣe gbogbo èèyàn ló ní owó sí ATM tó máa fi gift. Then ẹ máa tẹ BMF be my friend. Gbogbo àwọn BMF yẹn gbogbo èèyàn wá follow àní ẹlòmíín wà tí ò fi bẹ́ẹ̀ ní much content lórí pre-recorded èmi báyìí pre-recorded ni mo fi grow follow àmì lórí TikTok because I have a lot of content tí mo post but fortunately thank you for the rose mo mọ ṣe dọ̀f thank you so much. Irú ẹni tó ń rán roses fún mi báyìí nísìn like this person that is running roses for me now let me see now. She's now on number 2 on my top viewers. Mo
ṣe adoff tẹ́ bá sá ti rí ẹ̀rọ orúkọ yẹn. Number 2 lórúkọ yẹn wà. Please connect. Gbogbo àwa tá wà lórí live stream mi báyìí lórí TikTok. Please let's connect with number 2 on my top viewers. Let's connect with her. And the rest of us that gift mi yẹn ẹ jẹ́ ká máa tẹ BMF. Especially àwa tí follow àwa ò bá tí pé 1,000. Let's be typing BMF. Be my friend. Be my friend. Thank you for the rose again. Oh. This person has a lovely rose. Oh. Thank you so very plenty. Facebook. Mo ń gbádùn wa o, mo ń bọ̀. Mo fẹ́ jẹ́ ká play orin tá a fi wọlé yẹn. Orin yẹn ni mo fẹ́ ká tún fi káàdì ni o. Torí ẹ̀ ni mo ṣe ń wá bí màá ṣe play orin yẹn. Thank you. So bóyá àwa Facebook bóyá kí n release wa ń sìn. Let me release us. Wallahi, we have tried. Èmi gan tí mo sọ̀rọ̀ gbogbo oúnjẹ mi ti fẹ́ dà. Then gbogbo àwa tá ń tẹ BMF yẹn. Ṣé à ń follow ṣá ń follow ara wa? Please let's follow them o. Kò síbẹ̀ yẹn ṣe máa wá sórí live stream mi ní TikTok tó ṣe pé at least 50 people will not be added to your follower. Whether you gift me or not, we understand the fact pé ẹni tó bá gift mi ẹni yẹn wọ́n máa connect pẹ̀lú ẹni everybody wọ́n á rọ́ lọ sí ebè láti lọ follow. Bẹ́ẹ̀ ni tí o gift tó kàn tẹ BMF, if you make judicial use of it, you will definitely. Everybody connect with this person that gave me perfume. Let me see the name. Orúkọ yẹn sáré flash off ni. Ẹnìkan fún mi perfume sí. Mora Kinyo, àbí? No, Momo said off náà ni o. He's number 3 on my top views. Please connect. Gbogbo àwọn people yẹn tó ń gift mi yẹn ẹ lọ bá mi connect mọ́ wọn. Tẹ́ bá ti type the number of views tí mo ní yìí. Figure yìí, this figure here. That I'm pointing. There is my finger ahead. This figure yìí. Ẹ bá ti tap ẹ máa rí top views. Ẹ máa rí orúkọ yẹn number 3. Follow everybody. Ẹ bá ti follow ẹ máa tún unfollow ẹ tún máa follow padà. Before you know it, you have followed that person. Then gbogbo àwa tí follow àwa bá ti pé 1,000 on TikTok. Ẹ jẹ́ á máa go live. TikTok ò ní fún yín lówó pé wá gbà ó ti níye follow àbá ìwà gbowó. Orí live náà ti ń make owó lórí TikTok. Àwọn èèyàn tó dẹ̀ ń wò yín náà máa fún yín lówó yẹn. Mo sọ pé ńgbà tẹ́mi náà tí mo ra gift fún yàn tí mo rán roses fẹ́ nìyẹn people followed me so even though I already have followers but that's how to grow as a content creator especially on TikTok. So please for those of us who wouldn't mind ẹlòmíì ò like social media, some people don't like social media, ẹlòmíì ò like. So as a woman or as a lady, once a man sees that you are productive, you are making money, tó bá rẹ̀ gan tó ṣiṣẹ́ débì kan tó rẹ̀ ó lè wálé ẹ̀ kó wá wò pé jóun wá rest kóun wá kí ẹ. Bẹ́ẹ̀ ó ti mọ̀ pé anytime tóun bá ti pè ẹ́ báyìí owó ni owó ló mọ̀ béèrè, kò ní máa wọ́ ọ wá, kò ní máa pè ọ́ lórí aago. Bọ̀dá kan báyìí tí mo lọ sọ fún mi pé many of àwọn obìnrin yìí iṣẹ́ aṣẹ́wó náà ń ṣe. Wọ́n ní mí inú wọn táwọn bá lè pè báyìí ó ti bìlífù wípé owó ti dé ni. Ẹ lè pè wọ́n kẹ́ ẹ kí wọn kẹ́ ẹ béèrè àlàáfíà wọn.